sàlámù àlékún o. Sàlámù àlékún o. Mòmò ní tọ́wọ́lé. Ní tọ́wọ́lé. Ìtìyọ̀ sálámù kólé. Ìtìyọ̀ sálámù kólé. Ẹ̀yà alé wọn jáde. Ẹ̀yà alé wọn jáde. Ẹ̀yà alé wọn jù sí. Ẹ̀yà alé wọn jù sí. A kú oríire. A kú oríire. Oṣù àwẹ̀ tọ́wọ́lé. Oṣù àwẹ̀ tọ́wọ́lé. Oṣù lámúlànà ni. Oṣù lámúlànà ni. Oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ ni. Oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ ni. Mo lóṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ ni. Ó tún sojú ẹ̀mí wa. Ó tún sojú ẹ̀mí wa. Ẹ̀kan ṣoṣo lọ́dún. Ẹ̀kan ṣoṣo lọ́dún. Ìmọ̀gbọ́. Mọ̀lẹ́kan ṣoṣo lọ́dún. Ọdún yìí tún wọlé. Ọdún yìí tún wọlé. Adúpẹ́ f'Olúwa. Adúpẹ́ f'Olúwa. Ó dẹ̀mí èèyàn wa. Ó tún dẹ̀mí èèyàn wa. Ìmọ̀gbọ́. Ó ló tún dẹ̀mí èèyàn wa. Ó tún sojú ẹ̀mí wa. Ó tún sojú ẹ̀mí wa. Ẹ̀mí wa tó ṣèyí. Ẹ̀mí wa tó ṣèyí. Á tún ṣèmí èèyàn wa. A tún ṣèmí èèyàn wa. Ọlá Muhammad mi. Ọlá Muhammad mi. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún. A kú oríire. A kú oríire. Ìgbọ́. Mo ní a kú oríire. Àṣeyí sàmọ́dún. Àṣeyí sàmọ́dún wa. Àṣeyí sàmọ́dún. Mo ní àṣeyí sàmọ́dún wa. Àṣeyí sàmọ́dún. Ọmọ ìyá mi gbogbo. Ọmọ ìyá mi. Nínú ẹ̀sìn ìsìlámù yìí. Nínú ẹ̀sìn ìsìlámù yìí. Ẹ gbàwẹ̀ bí òfin. Ẹ gbààwẹ̀ bí òfin. Ànábì Muhammad láìjọ. Ànábì Muhammad láìjọ. Ànábì Muhammad láìjọ. Ọ̀rẹ́ wa ayé jọ̀sán. Ọ̀rẹ́ wa yé jọ̀sán. Kàwé fásẹ̀dá rẹ. Kàwé fásẹ̀dá rẹ̀. Ọ̀ràn yànmọ́ lọ́jẹ́ o. Ọ̀ràn àyànmọ́ lọ́jẹ́. Fẹ́ni tọ́já barapá. Ẹni tọ́já barapá. Tí nǹkan ò ṣe. Ẹni tí nǹkan ò ṣe. Kọ́lá làáfíà dáadáa. Tọ́lá láfíà dáadáa. Lára wọn le koko. Lára wọn lè koko. Tí ó sàárẹ̀ rárá. Tí ó sáré rárá. Tí ó sàárẹ̀ rárá. Tí ó sáré rárá. Kò sì rìnrìn àjò. Kò sí rìnrìn àjò. Tọ́ga jẹ̀mí ẹ̀ lọ. Tọ́ka jẹ̀mí ẹ̀ lọ. Ká gbàwẹ̀ fọ́lọ́hun. Ká gbààwẹ̀ fọ́lọ́hun. Kó lè gba aládá. Ó lè gbà ládàá. Ká lè gba aládá. Ká lè gbà ládàá. Àní ká lè gbà ládàá. Má sọ pé irọ́ ni o. Má sọ pé irọ́ ni. Ẹnu ọgbọ̀n ọjọ́ péré. Ẹnu ọgbọ̀njọ́ péré. Ẹnu ọgbọ̀n ọjọ́ péré. Ẹnu ọgbọ̀njọ́ péré. Àbí mọ́kàndínlọ́gbọ̀n ni. Àbí mọ́kàndínlọ́gbọ̀n ni. Àbí mọ́kàndínlọ́gbọ̀n ni. Tó bá wọn dá sàyàn. Má bá wọn dá sàyẹn. Tó bá wọn dá sàyàn. Má bá wọn dá sàyẹn. Pé mẹ́ta làwẹ̀ jẹ́ o. Pé mẹ́ta làwẹ̀ jẹ́. Ee. Àní pé mẹ́ta làwẹ̀ jẹ́. Kó o lè gbàwẹ̀ rárá. Kò tiẹ̀ lè gbàwẹ̀ rárá. Ìyàwó àbúrò rẹ ni. Ìyàwó àbúrò rẹ̀. Kò ní tó bá ti jí o. Oní tó bá ti jí. Ẹni tó bá ti jí. Ẹni tó bá ti jí. Kọjá ní tí ò jí. Àní kó jẹ́ ẹni tí ó jí. Kó níyan ogún yẹn o. Oníyan ogun yan. Kọ́lọ́kà orò o. Kọ́lọ́kà òrò. Ó ní sẹ̀mú oró. Oníṣẹ́mòrò. Àní kó ní sẹ́mòrò. Kẹ́lẹ́kọ̀ọ́ orò kọ. Kẹ́lẹ́kọ̀ọ́ òrò kọ. Ìdí ẹ mú sàrì jẹ. Ẹ̀dìdì ẹ̀mú sàrì jẹ. Ìdí ẹ mú sàrì jẹ. Ẹ̀dìdì ẹ̀mú sàrì jẹ. N ò gbọ́. Ẹ̀dìdì ẹ̀mú sàrì jẹ. Súnà Muhammad ló jẹ́. Súnà Muhammad ló jẹ́. Súnà Muhammad ló jẹ́. Súnà Muhammad ló jẹ́. Mọ́yàwẹ̀ lódì rárá. Máyàwẹ̀ lòdì rárá. Àní máyàwẹ̀ lòdì rárá. Súnà Muhammad ni. Súnà Muhammad ló jẹ́ wá. Kò yẹ nìkan lè rárá. Àní kò yẹ nìkan lè rárá wá. Kò yẹ nìkan lè rárá. Gbogbo oníṣẹ́ ọwọ́ o. Gbogbo oníṣẹ́ ọwọ́. Oníṣòwò gangan. Àtòníṣòwò gangan. Ìdí ẹ mú sàrì jẹ. Ẹ̀dìdì ẹ̀mú sàrì jẹ. Oníwòsíwòsí o. Oníwòsíwòsí o. Oníkàràkátà. Oníkàràkátà o. Aláṣọ aláta. Aláṣọ aláta. Ọ̀gbọ́. Aláṣọ aláta. Oníṣẹ́ oṣù pátá o. Oníṣẹ́ oṣù bàtà. Gbogbo òṣìṣẹ́ ìjọba. Gbogbo òṣìṣẹ́ ìjọba. Agbélébẹ̀ lọ́hùn. Àwọn agbélébẹ̀ lọ́hùn. Agbélébẹ̀ lọ́hùn. Agbélébẹ̀ lọ́hùn. Àtònímọ́tò gbogbo. Àtònímọ́tò gbogbo. Àtònímárúwá o. Àtònímárúwá. Àtọlọ́kadà gbogbo. Àtọlọ́kadà gbogbo. Àtọmọléèwé. Àtọmọléèwé. Ọ̀gbọ́. Àtọmọléèwé. Pẹ̀lú ọmọ ìkọ́ṣẹ́. Pẹ̀lú ọmọ ìkọ́ṣẹ́. Àní pẹ̀lú ọmọ ìkọ́ṣẹ́. Ẹ
gbàwẹ̀ bí òfin. ẹ gbàwẹ̀ bí òfin. súnà Muhammad ló jẹ́. súnà Muhammad ló jẹ́ wá. súnà Muhammad ló jẹ́. àníkọ́ yẹ ẹnìkan lè rárá o wá. súnà Muhammad. yálà dùkẹ́ pàápọ̀dọ̀ ni. ìyálà dúpẹ́ pàápọ̀ lórí. èmi pàápọ̀dọ̀ ni. èmi wá pàápọ̀ lórí. tó tún pàápọ̀dọ̀ ni. tó tún pàápọ̀ lórí. báríkàdé sálà báríkàdé sá. ọdún àwẹ̀ mọ̀ ń bọ̀ wá báríkàdé sálà o. báríkàdé sálà. báríkàdé sá. ọdún àwẹ̀ tún sojú ẹ̀mí báríkàdé sálà. oníbáríkàdé sálà báríkàdé sá. ọdún àwẹ̀ tún sojú ẹ̀mí báríkàdé sálà o. báríkàdé sálà. báríkàdé sá. ọdún àwẹ̀ tún sojú ẹ̀mí báríkàdé sálà o. báríkàdé sálà báríkàdé sá. ọdún àwẹ̀ mọ̀ ń bọ̀ wá báríkàdé sálà o. báríkàdé sálà. báríkàdé sá. ọdún àwẹ̀ sojú ẹ̀mí báríkàdé sálà o. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan ti dé ọpẹ́ tí kò ṣojú ẹ̀mí wa. ẹ ó ṣọpẹ́ wa ẹ máa yọ̀ kẹ́ máa jó ọpẹ́ tí kò ṣojú ẹ̀mí wa. mùsùlùmí ẹ̀yọ̀ mo ní mùsùlùmọ́ ẹ̀yọ̀ Ramadan wọlé Ramadan wọlé ọpẹ́ tí kò ṣojú ẹ̀mí wa ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpọ̀ rẹ̀ o. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpọ̀ rẹ̀ o. Ramadan tún wọ̀lú Ramadan tún wọ̀lú oṣù àpọ́nlé ti dé àwa tí retí rẹ̀ máa wọlé maraba. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpọ̀ rẹ̀ o. Ramadan tún wọ̀lú Ramadan tún wọ̀lú oṣù àpọ́nlé ti dé àwa tí retí rẹ̀ máa wọlé maraba. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpọ̀ rẹ̀ o. gbàyè rẹpẹtẹ oṣù kàbìtì oṣù kàǹkà tá a ti ń retí ti dé o Ramadan Kareem o Ramadan Kareem o oṣù ìyọ́nú torí kí tábà torí ẹ̀ tó di dandan ni kó dáná fún níyà
ti gèdè lásán kọ́ là ń kó kù mọ́ bó bara. Ẹ̀ẹ́gúsí inú ẹ̀ lóhùn wa ọlá àtọ́lá ìdùnnú oríire àṣeyọrí àtàṣeyege ojúrere ọlọ́run ọba tó ń bẹ nínú oṣù rámọ́dánà yìí òun ló jẹ́ ká máa gbóríyìn fún o ká máa pọ́nlé ká máa kígbe rámọ́dánà fún àbọ̀ o. wáyà bóyá bá ìṣàrè sàn sáré mubaraki arsala Allahu ta'ala an yakuna nuran lisulumat na'budu rabbal alamin ala ni'mati Ramadan. Bílẹ̀ yá bá wọlé inú ayọ̀ báwẹ̀ bá wọlú àmì ìlú ti dé o. Ramadan ló kóde Ramadan ló kóde dàrú sáríyá mùsùlùmí ẹ̀yọ́ mùsùlùmí ẹ̀yọ́ Ramadan wọlé ọpẹ́ ní kó sójú ẹ̀mí àwùsọ̀pọ̀ ẹ̀ o. ẹ̀yọ́ sẹ́sẹ́ gbogbo fún ìyá ayé Ramadan tún ti wọlé dé. Mùsùlùmí ẹ̀yọ́ ẹ̀gbàlúwẹ̀ máa ń jó. Ramadan ti dé ọpẹ́ ní bó ṣojú ẹ̀mí wa a ò ṣọ̀gbọ̀ ẹ̀ o. Mùsùlùmí ẹ̀yọ́ Ramadan wọlé ọpẹ́ ní bó
ẹ̀mí wa a ò ṣọpẹ́ o. ọlọ́run ò ṣe àmọ́pẹ́ wá oṣù ńlá tàti retí o máa tún ti dé oṣù Ramadan yìí o inú dùn ayọ̀ wa ó kún mùkúlù kẹ́ o àwọn dúpẹ́ pọ̀pọ̀ ṣinṣin pọ̀pọ̀ everywhere every corner gbogbo èèyàn lámọ̀ kò tí wọ́n léde o mùsùlùmí ẹ̀yọ̀ mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wálé ọpẹ́ ní ìkọ́ṣojú ẹ̀mí wa a ò ṣọpọ̀ ẹ̀ o mùsùlùmí ẹ̀yọ̀ ẹ máa yọ̀ ẹ máa jó Ramadan ti wọlé o. Mọ̀ríàbá Mọ̀ríàbá bíkà sáró nọ́yìn Mọ̀ríàbá Mọ̀ríàbá bíkà sáró lẹ́àní Mọ̀ríàbá bíkà sáró Ramadan. Mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan ti dé mẹ́ni kó sójú ẹ̀mí wa ó sọ́pọ̀ ẹ̀ o. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ò ṣọpẹ́ o. Ijó kí ni mo lè jó ijó kí ni mo lè jó ayọ̀ kí ni mo lè yọ̀ ọpẹ́ kí ni mo lè dá o gbogbo kí ni mo lè ṣe ìyìn kí ni mo lè yìn ara mélòó mo lè dá o fún Ramadan tó wọlé tó bá wà lálàáfíà o tí kì í ṣe fìyàfìyà ayé wa ló ti bá wa kò bá wa lórí ààrẹ o kò bá wa nínú sáré o ọgbẹ́ wọn kọ́ ara mi o ayé ò so wa mọ̀lẹ́ o wọ́n gbé wa sẹ́yìn yọkọ̀ o inú ilé wa ò gbóná ọ̀dẹ̀dẹ̀ wa tutù o kò bá wa lórí ìrònú ó yá kí n gbóhùn sókè o àdùkẹ́ kí n gbóhùn sókè o kí n gbóhùn sókè o ìwọ gangan gbóhùn sókè kí gbogbo wa pàánù kọ pé alhamdulilayi kásáfọmọ ọba mímọ́. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ò ṣọpẹ́ o. Ramadan ló ga jù nínú oṣù ojú ọ̀run o òkìkí ẹ̀ halẹ̀ arìnlẹ̀ tó bá ti dé kò ní dé kó nílé màmá kò ní dé kó lóko màmá igi inú igbó àmọ́ ẹja inú ibú àmọ́ ẹranko igbó àmọ́ àwọn ẹyẹ ojú ọ̀run o àwọn àlùjànnú àmọ́ wọ́n mọ̀ pé mọ̀ra bá o Ramadan kú àbọ̀ pẹ̀lẹ́ ta sí àwa ẹ̀dá o tó gbà pé Ramadan dé tó wà lẹ́jú tó fàjùrò tó yẹ kó karamọ́ oṣù táwọn màláíkà ń pọ́nlé tí mú wọn mọ̀ ń karamọ́ àtàwọn húlámọ̀ wò náà wojú rẹ̀ lọ́hùn níbẹ̀ ò nínú ẹ̀sà lóore wà rí dájú kò ríre níbẹ̀ o rí dájú kò ríre níbẹ̀ o má jẹ́ kó bọ́mọ ẹ̀ lọ́wọ́. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ò ṣọpẹ́ o. oṣù tá ń wíre àlóṣù tá ń wíre o oṣù tá ń wíre oṣù náà tún rèé Ramadan tún ti dé Ramadan tún ti dé oṣù gbígbàdúrà dé oṣù yọ̀ṣẹ̀yọ̀ṣẹ̀ ni oṣù ńlá olókìkí o oṣù ńlá olókìkí tó lóru tó jù gbọ̀ṣù lọ oṣù ńlá oníbùkún oṣù ńlá oníbùkún Ramadan náà ni Ramadan náà ni oṣù baraka tó pọ̀ oṣù àlùbáríkà tó pọ̀ tí ó la fi wé àlejò tó ń dé bá ní ni àlejò tó ń dé bá ní ni o èèyàn onífẹ́ kó lọ mọ́ torí ládá tó ń bẹ níbẹ̀ Ramadan kú àbọ̀ Ramadan kú àbọ̀ àwa tí ń retí ẹ. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé
ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ò ṣọpẹ́ o. kọjá bùré kọjá lọ ṣàbánù ń lọ sópin afẹ́mú Ramadan kákẹ́ ṣàmúra àkọ́kọ́ ọjọ́ wo ló máa bọ́ sí kíyà lè bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo mùmínì náà káàkiri àgbáyé wọ́n bẹ̀rẹ̀ sí ní wòkè bóyá oṣù tí lé téńté ará Èkó akọ̀ṣù Ọ̀yọ́ àpèkú wàrà o Odò àpàbẹ̀ Òkúta Èkìtì àpèlẹ̀ Haúsá gbogbo ilẹ̀ adúláwọ̀ o Áfíríkà in general Yúróòpù náà ó gbẹ̀yìn o mo ní Asia gan àgbàgbé o àwọn South America o pàkàmbárì Saudi Arabia o ìpè lóríṣiríṣi o ìpè lóríṣiríṣi lórí pé àwọn oṣù o lórí pé àwọn oṣù wọ́n ní ṣe ti róṣù lọ́dọ̀ yín àwa ò róṣù lọ́dọ̀ wa ṣó ti léjọ́ lọ́dọ̀ yín kálukú wa ṣì tẹ̀lé wọ́n máa wo CNN bóyá wọn á ti kéde tàbí kọ́gbọ́ rédíò bóyá wọ́n ti róṣù níbì kan tá ò bá wa kéde rẹ̀ ara tá ò róṣù níbì kan tí Ṣàbánù bá ti pé mo ní tó bá ti dìjọ́ kejì o oníṣẹ́ láfọwọ́ sí i wípé ká bẹ̀rẹ̀ àwẹ̀ kákẹ́dúró ara mi ẹwà pọ́lẹ́ Ramadan bó ṣe kàn kárí ayé àti wá bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ o ọ̀rẹ́ wa dáwọ́ àdúrà kò ní tiwa mẹ́rù lọ àmì ìyá ò fàárẹ̀ ṣọdún. Mùsùlùmí ẹ̀yọ́ Ramadan wọlé ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ò ṣọpẹ́ o. Ramadan kẹ́rìmù Ramadan kẹ́rìmù oṣù àbí ti dé má ṣe jẹ́ lọ́bẹ̀ lọ́lọ́ fọmọ ẹ lọ́wọ́ gbìyànjú ṣiṣẹ́ yẹn kó bá lè gbà ládá gbìyànjú ṣiṣẹ́ yẹn kó bá lè gbà ládá bí Ramadan bá wọ́n lù bí Ramadan bá wọ́n lù òkìká kan káyé ariwo àgbàlẹ̀ gbogbo àmì gbòòrò títí àwọn àlè ńlá mọ́ ohun ẹni Ọlọ́run lórílẹ̀ wọn kì í fẹ́ kó lọ mọ́ torí bùkún tó ń bẹ níbẹ̀ oore kàbìtì kàbìtì àwọn oore ìkàyà pẹ̀lú oore àgbẹ̀gbìn àwọn oore gbàǹkọ̀gbìn o pẹ̀lú oore àgbẹ̀gbìn àwọn oore gbàǹkọ̀gbìn nínú Ramadan lónìí oṣù ta lè rojú rere Ọlọ́run alájú lónìí tó bá ti kásẹ̀ nílẹ̀ o ìfẹ́ aráyé tó bá ti kásẹ̀ nílẹ̀ àwọn tó mọ iyì oṣù ìbànújẹ́ bá wọn torí káwọn tún torí yóò tún dẹ̀mí yọ torí káwọn tún torí yóò tún dẹ̀mí yọ. Mùsùlùmí ẹ̀yọ́ alhamdulilayi ta olúwa aláwùwàtò ọ̀pọ̀ ń gba Ramadan ni ọ̀pọ̀ ń gba Ramadan ni wọn ò mọ̀ túmọ̀ rárá kí ló ń jẹ́ Ramadan gan-an tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ torí ìkọ́nù dúró ni ìgbẹ́nu dúró ni níbi jíjẹ àti mímu níbi ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu ohun tí àwọn fetí gbọ́. Allahu wá ṣe àwẹ̀ lọ́rọ̀ yàn fún gbogbo ẹ̀mí nítorí pé bí òun ló kápá ẹ̀mí wa sómọ ní nítorí pé bí òun ló kápá ẹ̀mí wa. lọ́jọ́ tàláwùrọ̀ bí dálà àkàyè àtẹ̀mí ó níwọ̀lá àkàyè ta lèmi ta níwọ̀ ta lèmi ta níwọ̀ sùálù mi rọ̀bì náà ọba bí làákàyè pé ta lèmi ta níwọ̀ làákàyè bá ń dáhùn pé mi lè rẹ̀ tó dáa èyí tó dáa tó yẹ pẹ́ẹ́rẹ́ àṣẹdá mi níwọ̀ àní àṣẹdá mi níwọ̀ bá ńlá bá wọn ọba tó bu àyà lọ́la lọ́lọ́run bá ṣàdéhùn fún pé ìwọ làákàyè mi ò ní dá ẹ̀dá kan mọ́
ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. lórí àwẹ̀ yìí náà ní ṣe ń fọkàn bá wa lọ ìgbà tó pọn ẹ̀mí. ta lóhun bí lèrè wípé ta lèmi ta ni wọ́ ẹ̀mí wa ń dá lóhùn wípé èmi lèmi ìwọ ni wọ́. tọ́lọ́hun bá bínú sí wí bóun wá fi ìyà jẹ ló bá jù sínú iná fọ́gọ́rùn-ún ọdún gbáko lẹ́yìn ọgọ́rùn-ún ọdún. ó ní kí wọ́n mú jáde ó ní kí wọ́n mú jáde bóyá ẹ̀mí á ti gbọ́. yóò ti mọ ohun ọlọ́run lọ́ba tún mú ẹ̀mí dé. alátúbí lèrè ta lèmi ta ni wọ́ ta lèmi ta ni wọ́. ẹ̀mí tún ṣorí kunkun ó sọ pé èmi lèmi àníṣá ìwọ ni wọ́. bí àwẹ̀ gbígbà ṣe bẹ̀rẹ̀ ohun tó fa sábàbí ẹ̀kọ́ ẹ̀ là ń kọ́ra wa. orí ẹyọ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. má ṣe dákun láàsì o Ramadan ti dé. má ṣe dákun láàsì o Ramadan ti dé. oṣù báríkà tó pọ̀ o tó pọ̀ tí ó láfiwé tó pọ̀ tí ó láfijọ́ ibẹ̀ máa lóore pín sí kárí ọlá mú ọmọ ó jẹ́ ká mọ rírì rẹ̀ pẹ́ni bá gba Ramadan tó gbà pẹ̀lú ìpayà ẹni gba Ramadan o ébà ẹni gba Ramadan tó gbà pẹ̀lú ìpayà o ìbẹ̀rù ọlọ́run tí ò torí ara ẹ̀ jẹ gbogbo ẹ̀ṣẹ̀ yẹ̀wò kó ṣe o kí àwẹ̀ tó dé gbogbo ẹ̀ṣẹ̀ yẹ̀wò kó ṣe sẹ́ kí àwẹ̀ tó dé bó tilẹ̀ wù kó pàtó òun àforíjì ṣàmójúkúrò fún nítorí bó ṣe tòun ẹni bá ṣiṣẹ́ tòun nínú Ramadan o lẹ́yìn ìgbóngbàwẹ̀ o irun kìkì ò dúró wákàtí márùn rẹ̀ o kóńkì ó pé péré kò yan sàkàtì lòdì ó mọ lọ́hùn lọ́kàn kò bóhùn orogún kò bóhùn wọ́bà kan ó tún wá ṣiṣẹ́ eré àlùjọ́nà fìrí dàsà o tiwa fún sẹpẹ́sẹpẹ́ kó nítọ̀hún máa fòyà jẹ́ kó ṣùwọ̀n iṣẹ́ eré ládàpọ̀ nínú oṣù yìí ká lè rí bí dẹ́sí o tó bá dà láìra. orí ẹyọ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. oṣù ìdùnnú máa wọlé o oṣù ìyọ́nú máa wọlé oṣù ìkẹ́kù àbọ̀ toróṣù gbígbàdúrà ni tó bá dé àmì ìlú títì ìran tó jójú lọ ni torí ìran tó bá jójú lọ ẹnu la ó fi wò ó àti palẹ̀mọ́ àwẹ̀ adúpẹ́ tó bá wà láyọ̀ nínú ọlá pẹ̀lú ọlá àbẹ̀ lálàáfíà ara wa tún lé kókó kó bá wà lọ síbi tù àwọn tó bá lọ síbi tù a ò fi yọ wọn Ọlọ́run bá wa fún wọn lálàáfíà kó tún bá wa lọ́gbà ẹ̀wọ̀n alihamudulilayi ìbẹ̀rẹ̀ tó ṣojú wa tẹ̀mí wa ẹ̀yìn oṣù ohun tá ò fi gbàwẹ̀ kọ́lọ́hún ó ṣe fún wa a máa jẹun tá a rí tábà ti fẹ́ ṣínú ohun tó bá ń wá polóhun tó bá ń wá ní kí a máa jẹ. ẹyọ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. aṣáájú ayé mú ọmọ múdá aṣáájú ayé mú ọmọ anábì bàbá Fátímà ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ lórí Ramadan yìí ó ní tó bá ṣe wípé àwa tá ń tẹ̀ lóhùn tí a jẹ́ àlèhùmọ̀ tí a bá mọ̀rú ọlá tó wá fóṣù Ramadan títí ayé ó fi tán láwọn bá má lérò pé láwọn bá má lérò pé wípé kí gbogbo ọjọ́ dàbí oṣù Ramadan nítorí àwọn dáadáa tó wà nínú oṣù yìí pọ̀pọ̀ gan owó àyà bí ìyànrìn òkun ní bí ìyànrìn òkun ní pàápàá ìtẹ̀lé tọ́lọ́hún nínú oṣù yìí lójú ẹsẹ̀ ara mi láì sí kálọ̀kàbọ̀ ló máa jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo ẹ̀bẹ̀ téèyàn bá ń bẹ̀ nínú oṣù yìí kíákíá lọ́lọ́run àmọ́ wọlé àṣẹ lọ. mùsùlùmí ẹyọ Ramadan wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. ẹni tí ò bá lókun láti gbàwẹ̀ yìí o ẹni tí ò bá lókun láti gbàwẹ̀ yìí fún nìkan tàbí kejì o lè jẹ́ mẹ́díkálì bóyá onítọ̀hún lọ́sà tàbí kò fara pẹ́ torí àlà tó dà wá kò fẹ́ nira fún wa kò sì dá wa fún yàjẹ́
fàǹfàànílẹ̀ fún wa ó fàǹfàànílẹ̀ fún wa gbẹ̀yàn tí ò lágbára tí olókun nínú o gbẹ̀yàn tí ò lágbára tí olókun nínú kó má ṣe gbàwẹ̀ rárá o ohun tó máa ṣe ni pé yóò máa bọ̀ aláwẹ̀ o aláwẹ̀ kan ṣoṣo gbogbo ohun tó ń fẹ́ jẹ àtohun tó ń fẹ́ mu títí táwẹ̀ yóò fi tán níṣinú pẹ̀lú sàrí má torí ara rẹ jẹ́ tó bá tàn gbogbo èèyàn àní má torí ara rẹ jẹ́ tó bá tàn gbogbo èèyàn à ń là lárí dúró de kọ́lọ́hún kó gbà fún wa o má dùn wà ní ládàá kọ́lọ́hún kó gbà fún wa o má dùn wà ní ládàá. mùsùlùmí ẹ̀yọ́ Ramadan wọlé ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. ẹ̀yin olùtẹ́tí sí ẹ̀yin olùtẹ́tí sí tẹ̀ǹgbà Ramadan pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹ máa kú oríire ẹjọ́ làjà ń bẹ níbẹ̀ torí tó bá di lọ́rùn torí tó bá di lọ́rùn ilẹ̀kùn kan ń bẹ Rọ̀yàn lórúkọ rẹ̀ o àwọn aláwẹ̀ nìkan ló máa ṣí fún láti wá jẹ gbádùn ńlá ìgbádùn gidigba àwọn tọkọtàn ò gbà níṣe ni yóò ti mọ̀ wọn wọ́n bá gbìyànjú láti débẹ̀ lọ́jọ́ agbẹ́ǹde yá ọmọlíkì yá àmọ́tì àdùkẹ́ bá mi dá sí i. ilẹ̀kùn yìí a máa kígbe. a máa kígbe. ilẹ̀kùn yìí a máa kígbe. a máa kígbe. a máa kígbe. a máa kígbe. pariwo pé. pariwo pé. pariwo pé. pariwo pé. níbo lẹ wà. níbo lẹ wà. níbo lẹ wà. níbo lẹ wà. ẹ máa bọ̀ wá. ẹ máa bọ̀ wá. ẹ wá wọnú. ẹ wá wọnú mi. ẹ wá wọnú. ẹ wá wọnú mi. wá jẹ gbádùn. wá jẹ gbádùn. wá jẹ gbádùn. wá jẹ gbádùn. níjọ níjọ. níjọ níjọ níjọ. níjọ. níran níran. níran níran. níran níran. níran níran. ẹ máa bọ̀ wá. ẹ máa bọ̀ wá. ẹ̀yin aláwẹ̀ o. ẹ̀yin aláwẹ̀ o. ẹ máa bọ̀ wá. àwa aláwẹ̀ o. àwa aláwẹ̀ o. ẹ máa bọ̀ wá. ẹ wá wọnú. ẹ wá wọnú. a ó máa rọ̀ lọ ní kẹ̀tíkẹ̀tí. a ó máa rọ̀ lọ ní kẹ̀tíkẹ̀tí. Àdùkẹ́ a ó máa rọ̀ lọ ní kẹ̀tíkẹ̀tí. a ó máa rọ̀ lọ ní kẹ̀tíkẹ̀tí. a ó máa rọ̀ lọ àní a ó máa rọ̀ lọ. a ó máa rọ̀ lọ Àdùkẹ́ a ó máa rọ̀ lọ. a ó máa rọ̀ lọ ní kẹ̀tíkẹ̀tí. a ó máa rọ̀ lọ ní kẹ̀tíkẹ̀tí. lórí àwẹ̀ yìí náà ní àwa ò ti lọ àpọ̀gbà gbogbo ẹ̀dá tó bá jókòó nínú oṣù Ramadan níbi tó ti ń sọ̀rọ̀ Ọlọ́run bí wáàsí tàbí tẹ́fsì láti àgbàṣẹ rẹ̀ o ẹni bá kírun déédéé tó ń kíjọmọ nínú oṣù Ramadan lọ́kà ẹyọ kọ̀ọ̀kan tó nítọ̀hún bá kí yẹn o tó nítọ̀hún bá kí yẹn àlàyé fi kọ́lé ńlá ilé ńlá jọ̀rọ̀jọ̀rọ̀ fún lálùjọ̀nà o tó máa kún fún ìdẹ̀ra bẹ́yàn ṣe dáadáa sóbì ẹ̀ nínú oṣù Ramadan yìí àríkẹ́ Ọlọ́run tọ́pọ̀ tí ó láfiwé àríkẹ́ Ọlọ́run tó pọ̀ tí ó láfijọ́. ẹ̀yọ́ Ramadan wọlé ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. ìkìlọ̀ kan tún rè é fẹ́ni tó ń gbàwẹ̀ lọ́wọ́ torí pé bí ń pa á tóun gbẹ̀ngẹ́ tàbí olólùfẹ́ tó fẹ́ bá lájọṣepọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wá lọ jáwẹ̀ rẹ̀ nítorí ìfẹ́ nú kó má di balẹ̀jọ́ fún ohun tí yóò ṣeré àlọ́ ohun tí yóò ṣeré láti tọrọ tó já bí Ramadan bá lọ ọgọ́ta ọjọ́ gbáko ìyẹn ní tẹ̀lé tí ó fi gbàwẹ̀ fọ́lọ́hún oṣù méjì ní ara tàbí kọ́kọ́kọ́ ta èèyàn tí wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́ ní títàwẹ̀ yóò fi tán pẹ̀lú ohun tó wù wọ́n jẹ ní ṣìnú pẹ̀lú sàrẹ́
fẹ́ gbà la ṣe múra sílẹ̀ gan fún aṣàmù àkọ́kọ́ nínú rọmọdánù. àmọ́ káṣàmù tó kádà níyàn àwẹ̀ o. àríyàn pé a fẹ́ gbọ̀gbọ̀n tàbí mọ́kàndínlọ́gbọ̀n bí ààrẹ ò bá ṣe wá tá ò sì rìnrìn àjò. èyí tó mú nira dání a ó gbà rẹ̀ náà pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kó máa láwùrọ̀ bí má ṣe dùn wá ládàá. Mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. ẹ máa wọlé máa rọra oṣù ìdùnnú oṣù àpọ́nlé tá a ṣàlùkùrà nìkalẹ̀ kó má jẹ́ mọ̀nà fún gbogbo àgbáyé o oṣù Ramadan. tí Ramadan náà bá fúyẹ́ ọlọ́run ọba àpàṣẹ fáwọn màláíkà ká máa mú dùnú tọ́jú léka oṣù Ramadan náà yóò ìfọkànbalẹ̀ ló jẹ́ ìwòsàn ló jẹ́ fún gbogbo ẹ̀mí tó ń gbàwẹ̀ Ramadan lóṣù Ramadan. Ramadan wọlé ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. irú ọlọ́run ò sí ilé ayé yìí kò sí yé bó tún di lọ́run kò sí irú ọmọ Àmínà Muhammadu gan ò sí bẹ́ẹ̀ ni Ramadan irú oṣù ìṣọ̀wọ́n láwùjọ àwọn oṣù kò ṣe fọwọ́ rọ́ dànù má fojú kéré rẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n karamọ́ oṣù yìí kọjá bẹ́ẹ̀ káàbọ̀ sórílẹ̀-èdè wa àti gbogbo àgbáyé àti múra sílẹ̀ o nànà àti múra sílẹ̀ o fóṣù àwẹ̀ tó wọlé. Mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. ọmọ olóko tó lógo ọmọ olóko tó lógo sáré màmá rẹ̀ aládìpẹ́lẹ̀ ẹ̀sán àmàdúpẹ́ ṣe àwọn èyí tó ṣojú ẹ̀mí wa ló fẹ́ sábàbí ọpẹ́. Mùsùlùmí ẹ̀yọ̀ Ramadan wọlé ọpẹ́ ní kò ṣojú ẹ̀mí wa a ó ṣọpẹ́ o. Ya Rabbi làkàsọ́mi àǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí o gbogbo ohun tí yà béèrè káwẹ́ tó wọlé dé gbogbo ohun tí yà béèrè káwẹ́ tó wọlé dé fi lé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kó fún ládàá. Ya Rabbi làkàsá omi àǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwẹ́ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má pòfo ládàá. Ya Rabbi ani Ya Rabbi làkàsọ́mi àǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí o ọlọ́run o fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí o gbogbo ohun tí a béèrè káwẹ́ tó wọlé dé gbogbo ohun tí a béèrè káwẹ́ tó wọlé dé fi lé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kó fún ládàá. Ya Rabbi làkàsá omi àǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwẹ́ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má pòfo ládàá. Maulana Maulaya làkàsá omi àǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí o gbogbo ohun tí a ń béèrè káwẹ́ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má gbòfò ládàá. Ya Rabbi làkàsá omi àǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwẹ́ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má pòfo ládàá. Ẹ̀mí Amálíkù làkàsọ́mi wàǹtà àjíṣìbì o. Ya Amálíkù làkàsọ́mi wàǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí o gbogbo ohun tí àgbèrò káwẹ́ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má pòfo ládàá. Ya Rabbi làkàsá omi àǹtà àjíṣìbì fi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwẹ́ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má pòfo ládàá. ọlọ́run ni àṣẹdáyé yá mọ́lìkàlì múlìkì àtàlà fúùtù
ìbùlà fún àfàfọ́ àná. yá Rabbal alamin ya Rabbi làkàsáwọn mi àtàjì sí ibi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí. gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ ní ọ̀run ká má kókó ládàá. yá Rabbi àtàjì gbàdúrà kan wálé nínú oṣù yìí. gbígbàdúrà fún ilé mo kábí sí àṣẹdá mi o. ilé wa lọ́wọ́ ní ọ̀run ká má kókó ládàá. Saida Ali Jafariya aládàkùn gbàwẹ̀ wà nínú oṣù yìí o. Ọlọ́run dákun gbàwẹ̀ wà nínú oṣù yìí o. Bó ṣe tó ní kó ṣe gbà láwùrọ̀ bí o. Nítorí pé bá a ṣe mọ́ là ń gbàwẹ̀ yìí o. Nítorí pé bá a ṣe mọ́ là ń gbàwẹ̀ yìí o. Gbogbo pẹpẹ fúru wa mú lọlé àṣẹ. Ìbádà wa lóṣù yìí aládàkùn gbà á. Ìsìnkákù tá a bá ṣe nínú oṣù yìí o. Ìyẹn ní mẹ́wàá ìgbẹ̀yìn Ọlọ́run gbà á o. Wọ́lá bíbí Muhammad, wọ́lá bíbí Muhammad, wọ́lá bíbí Muhammad mọ́dún wà ní ládàá. Ya Rabbi làkàsáwọn mi àtàjì sí ibi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí. gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ ní ọ̀run ká má kókó ládàá. Ya Rabbi làkàsámi àǹtàjì síbi. Ya Rabbi làkàsámi àǹtàjì síbi. gbígbàdúrà kan wálé nínú oṣù yìí. gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. Ya Rabbi làkàsáwọn mi àtàjì sí ibi gbígbàdúrà kan wálé nínú oṣù yìí. gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ ní ọ̀run ká má kókó ládàá. Yayu, Yadaimu. Yayu, Yadaimu. Àwa ń bẹ̀ ọ́, Kristi jábọ̀ pọ́n wọlé nínú oṣù yó. Gbogbo ohun tí a gbèrò káwé tó wọlé. Ṣé fún wa ní ìrọ̀rùn ká má kókó ládàá. Ya Rabbi Yayu, làkàsáwọn mi àtàjì sí Yayu, ibi Yadaimu. gbígbàdúrà kan wálé nínú oṣù yìí. Àmín. gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ ní ọ̀run ká má kókó ládàá. ó yá tí bẹ́ẹ̀ tí ń ṣàdúrà ẹ ṣá máa ṣàmì o. tí bẹ́ẹ̀ tí ń ṣàdúrà ẹ ṣá máa ṣàmì o. oṣù gbígbàdúrà láwa yìí ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan táwa yìí ẹ ṣá máa ṣàmì o. a ò màmá ní rí ikú ọmọ ẹ ṣá máa ṣàmì o. a ò màmá ní rí ikú ọkọ ẹ ṣá máa ṣàmì o. a ò màmá ní rí ikú aya ẹ ṣá máa ṣàmì o. a ò má ní sunkún ọkọ wa ẹ ṣá máa ṣàmì o. a ò ní fojú sunkún aya wa ẹ ṣá máa ṣàmì o. ìwọ tó ń wo mí yẹn ẹ ṣá máa ṣàmì o. ìwọ tó ń gbọ́ mi nílé ẹ ṣá máa ṣàmì o. ìwọ tó ń gbọ́ mi lórí ìrìn ẹ ṣá máa ṣàmì o. ìwọ tó ń gbọ́ mi láàrin ọjà ẹ ṣá máa ṣàmì o. ibikíbi tó ń kó wa ẹ ṣá máa ṣàmì o. àná ṣá máa ṣàmì o ẹ ṣá máa ṣàmì o. iṣẹ́ ti kúrò láàrọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. òfò ti kúrò láàrọ̀ èmi ẹ ṣá máa ṣàmì o. àìsàn ti kúrò láàrọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. èkú ti kúrò láàrọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. àmúbọ̀ ti kúrò láàrọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. ẹ ṣá máa ṣàmì o ẹ ṣá máa ṣàmì o. àbọ̀ tó ti kúrò láàrọ̀ mi ẹ ṣá máa ṣàmì o. àkọ́ ti kúrò láàrọ̀ rẹ ẹ ṣá máa ṣàmì o. àrùn ti kúrò nínú ayé wa ẹ ṣá máa ṣàmì o. àrínà rí ló ti kúrò ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan táwa yìí ẹ ṣá máa ṣàmì o. òfò ti kúrò lọ́rọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan táwa yìí ẹ ṣá máa ṣàmì o. àìsàn ti kúrò lọ́rọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan táwa yìí ẹ ṣá máa ṣàmì o. àmúbọ̀ ti kúrò lọ́rọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan táwa yìí ẹ ṣá máa ṣàmì o. èkú ti kúrò lọ́rọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan táwa yìí ẹ ṣá máa ṣàmì o. àìsàn ti kúrò láyé wa ẹ ṣá máa ṣàmì o. òfò ti kúrò láàrọ̀ wa ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan táwa yìí ẹ ṣá máa ṣàmì o. ẹ ṣá máa ṣàmì o ẹ ṣá máa ṣàmì o. àní ẹ ṣá máa ṣàmì o ẹ ṣá máa ṣàmì o. ọ̀rẹ́ ṣá máa ṣàmì o ẹ ṣá máa ṣàmì o. ìyá ṣá máa ṣàmì o ẹ ṣá máa ṣàmì o. bàbá ṣá máa ṣàmì o ẹ ṣá máa ṣàmì o. nínú Ramadan
ṣàmì o. ẹ ṣá máa ṣàmì o. bàṣẹ rọ̀jò àdúrà ni ẹ ṣáà máa ṣàmì o. nínú oṣù Ramadan a ò ní mọ̀ọ́ṣọ́ nínú oṣù Ramadan a ò ní mọ̀ọ́yá a ò ní rí mùsíbà nínú oṣù yìí a ò ní rí wàhálà ẹ ṣáà ṣàmì o a ò ní rí fìtínà nínú oṣù yìí o a ò ní rógun àjálù ẹ ṣáà ṣàmì ànírógùn àjálù ẹ ṣáà máa ṣàmì o ogun ọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ lélẹ́kọ̀ọ́ ní ìjẹ́ tàwa ogun ọ̀rọ̀ kòkòdókò káwa máa màrí o ogun ọ̀rọ̀ kòkòdókò káwa máa màrí o lọ́la bíbí mu ọmọ aṣáájú ayé lọ́la bíbí mu ọmọ mo bẹ̀ Ọlọ́run lọ́la bíbí mu ọmọ aṣáájú ẹ̀dá o. yàrá bí kàkàtà omi àtà àdìsíbì gbígbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè kálẹ̀ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. àwọn tá lọ ń yọ̀ǹda Ramadan fún o wípé kí wọ́n fi sílẹ̀ kán má ṣe gbà á òun làwọn ọ̀gá ò gbádùn tára wọn ò yá o arìnrìn àjò ló ṣì kejì tó mú ní ìrajà ní àwọn màjèsí kéékèèké ó yọ̀ǹda ẹ̀ fún wọn gbogbo àwọn aláboyún adẹ́nitọ́mọ lọ́wọ́ obìnrin tó ń ṣe kan oṣù tó ṣe ìlà lọ́wọ́ o àtàwọn arúgbó kùjẹ́kùjẹ́ tí wọ́n ń tẹ̀pá Allah ò fẹ́ nira fún wọn ló ṣe yọ̀ǹda ẹni lálàáfíà ló ní kó gba àwẹ̀ kó pé gbàwẹ̀ bí òfin Ọlọ́run kó bá lè gbàládà o Ya Rabbi Ya Rabbi lákàsá omi àǹtà àjíṣì bìí. yàrá bí kàkàtà omi àtà àdìsíbì. àwẹ̀ gbígbà ọ̀ranyàn ni bí ẹ ṣe mọ̀ o àwẹ̀ gbígbà ọ̀ranyàn ni bí ẹ ṣe mọ̀ ṣẹ́. táwa ló lẹ́tọ̀ọ́ láti gbàwẹ̀ ní inú oṣù yìí tí Ọlọ́run ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún wípé kò gbọ́dọ̀ má gbàwẹ̀ Ramadan yìí o wípé kò gbọ́dọ̀ má gbàwẹ̀ Ramadan yìí ní mùsùlùmí òdodo tọkàntọkàn tara èyí tó gbòkò márààrún ìsìlámù gbọ́ ẹni tó ti bàlágà lálàáfíà tó pé ẹni tó ti bàlágà lálàáfíà tó pé mà ló lẹ́tọ̀ọ́ láti gbàwẹ̀ Ramadan yìí o. yàrá bí kàkàtà omi àtà àdìsíbì gbígbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè kálẹ̀ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. Qala rasuluna lirasmi qawlan jamilan fi tirati qala tabaraka rabbul wara ataitu ummata Muhammad nuraini ataitu ummata Muhammad nuraini kay la yaduruhum zulumataini kay la yaduruhum zulumataini Muhammad oníṣẹ́ ńlá nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní Ọlọ́run fún ìjọ mi ní ìmọ̀lẹ̀ méjì Ọlọ́run fún ìjọ mi ní ìmọ̀lẹ̀ méjì kán má bàa rí ìnira nínú òkùnkùn méjì kán má bàa rí ìnira nínú òkùnkùn méjì àwọn sábẹ́ wa sọ pé kí ni ìmọ̀lẹ̀ méjì Muhammad ọ̀rẹ́ Ọlọ́run kí lókùnkùn méjì kọ́lá nàbí yù àmọ́sùlùmọ́tẹ́yìnì tùlùmọ́tùlì jáàlì àwàlùhà tùlùmọ́tùlì kọ́bùrì sáníhà òkùnkùn àkọ́kọ́ màlókùnkùn àìmọ̀kan torá láìmọ̀kan inú òkùnkùn ló ń gbé torá láìmọ̀kan inú òkùnkùn ló ń gbé òkùnkùn ẹlẹ́ẹ̀kejì sánísàárè òkùnkùn biribiri tó jòkùnkùn lọ ní òkùnkùn biribiri tó jòkùnkùn lọ ní. mọ́lẹ̀ ìmọ̀lẹ̀ méjì tí mo wí ní mọ́lẹ̀ Kùránì òun làkọ́kọ́ ìmọ̀lẹ̀ tó jọba ìmọ̀lẹ̀ wúwa nùrùn fàókọ̀ nùrìn wákàlámùn nínú ìlàhí wàkítàbùn ní sàmọ́hí àlìkùhù mí ní àlìwáhí láàmùhù lùtìbùlì ìlàhí kọ́pù máa nàlẹ́kọ̀ọ́ ha rọ́wù tútì rọ̀kọ̀ màdùmí ní mùtìdọ́yì nùnù sàdá.
rọmọdọ́nà. Ìmọ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ti rọmọdọ́nà. Ìmọ̀lẹ̀ ní láyé ìmọ̀lẹ̀ kò dọ̀run. Ẹni tó gba rọmọdọ́nà sẹ́lẹ̀ ní ìmọ̀lẹ̀. Ẹni tó gba rọmọdọ́nà sẹ́lẹ̀ ní ìmọ̀lẹ̀. Kí n má padà sínú òkùnkùn lẹ́yìn ìmọ̀lẹ̀. Kí n má padà sí òkùnkùn lẹ́yìn ìmọ̀lẹ̀. Kí n má sunkún ojú lẹ́yìn ìmọ̀lẹ̀. Kí n má wọná rẹ lẹ́yìn ìmọ̀lẹ̀. Kí n má sunkún ọmọ lẹ́yìn ìmọ̀lẹ̀. Kí n má di kèfèrí lẹ́yìn ìmọ̀lẹ̀. Má má jẹ́ n kó mọ́ kẹ́yìn lẹ́yìn ìmọ̀lẹ̀ ooo. Yàrá-òdì, làkàtà omi àtàdé síbi. Àtàdé síbi ìyàwó ìbànú. Gbogbo ohun tí a ń béèrè kálẹ̀ tó wọlé. Ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. Àwọn náà kan lára wa tá ń bèrè o. Àwọn náà kan lára wa tá ń bèbè fún. Ilé àkọ́gbé agbẹ́rìn là ń bèrè o. Ọkọ fífẹ́ ló kàn ní tàbí ìyàwó. Àlàáfíà là ń bèrè fún tí ó dò wọ́n lọ. Bíbá àṣírí là ń bèrè tó ṣàrù bá wa o. Kájí máa wọ gbọ́ ní tiẹ̀ tó ń bèrè fún. Iṣẹ́ ni wọ́n bèrè fún tí o bá sì yọrẹ o. Kọ́lá oṣù ìdárọ̀ Ramadan o. Kí gbogbo ẹ̀ tó ẹ lọ́wọ́. Tó ẹ lọ́wọ́. Àní kó tó ẹ lọ́wọ́ má kú síbi kan. Gbogbo ohun tí a bá bèrè nínú oṣù yìí o. Láṣàkàfì. Láṣàkàfì. Kò sí iye méjì o. Abọ́lọ́hún wọ́n fò dàlù yóò wọlé àṣẹ. Àṣẹ sáyìn sọ̀rọ̀ mi nínú oṣù yìí. Allah. Àṣẹ sáyìn sọ̀rọ̀ mi nínú oṣù yìí o. Lójú ẹni kan tí ó gbà tó ta àpá sófin. Kí wọ́n rọ́lá Ramadan o. Kí wọ́n rọ́lá Ramadan o. Ìkẹ́ Ramadan o. Ìyìn Ramadan o. Oore Ramadan lára mi o. Yàrá-òdì, làkàtà omi àtàdé síbi. Èmi gbàdúrà pọ́n wálé nínú oṣù yìí. Gbogbo ohun tí a ń béèrè kálẹ̀ tó wọlé. Ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. gbogbo ojú tó ń wò mí tó ń gbọ́ mi pátá àní gbogbo ojú tó ń wò mí tó ń gbọ́ mi pátá ohun tó lè bá àwẹ̀ jẹ́ ohun màmá rẹ o ìwọ tó mọ̀ súnmọ́ bí máa gbọ́rọ̀ mi oúnjẹ jíjẹ lọ́sàn àwẹ̀ ohun bàwẹ̀ jẹ́ o omi mímu ìbálòpọ̀ lọ́sàn Ramadan ká máa fojú wòwò kú ohun bàwẹ̀ jẹ́ tójú rẹ bá rí lójijì má ṣe tún wò ló tọ́. Bójú rẹ bá rí lójijì má ṣe tún wò ló tọ́ bóyí sọyìn bá àwẹ̀ jẹ pẹ̀lú rìngìṣí ká máa fi mú gbóòórùn ọbẹ̀ tán ṣe lọ́wọ́ kò dára ń bá àwẹ̀ jẹ ṣe ń fọkàn sí ká gba abẹ́rẹ́ injection nínú Ramadan kéèyàn tún gba dírípù ó ń bá àwẹ̀ jẹ o ṣọ́ra fúnṣẹ́ aláburú nínú oṣù yìí o má jẹ́ kó lọ́mọ ẹ lọ́wọ́ láì gbà bùkún ọba ìlà ìyá aláwòrán o. ọba ìlà ìyá aláwòrán má dùn wá ní ládàá. Yàrá-òdì, làkàtà omi àtàdé síbi. Èmi gbàdúrà pọ́n wálé nínú oṣù yìí. Gbogbo ohun tí a ń béèrè kálẹ̀ tó wọlé. Ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. Àríkà nínú àsọsílẹ̀ aṣáájú ẹ̀dá o. Àríkà nínú àsọsílẹ̀ aṣáájú ẹ̀dá o. Pé ìbádà ẹ̀ máa lékún nínú mẹ́wàá gbẹ̀yìn o. Nínú oṣù Rámọ́dánà kì í ṣàròsọ o. Múra nínú oṣù Rámọ́dánà kì í ṣàròsọ. Torí mẹ́wàá ìgbẹ̀yìn ìlòrú abiyì ń bẹ Laylatul Qadri. Torí mẹ́wàá ìgbẹ̀yìn ìlòrú abiyì ń bẹ odd number náà ní àwa sí nọ́mbà tí ó ṣege bíi 3 bíi 7 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nànà ìṣàwá béèrè lọ́wọ́ rẹ̀ o rọ́dí àlàwáníà pé tọ́lọ́run bá yọ̀ǹda kóhun láǹfààní o láti ṣe kó ń gẹ òru abiyì yìí o kí ni kí òun máa ṣe ànábì fèsì fún ó ní kí ó máa sọ pé Allahumma innaka afuwun tuhibbul
àfààfù á ní sọ pé. yàrá mi làkàtà omi àtà àdìsídì èmi gbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. bóyá ẹ tẹ́wọ́ àdúrà kẹ́sà máa ṣàmì o àní ẹ tẹ́wọ́ àdúrà yìí kẹ́sà máa ṣàmì o lẹ́yìn rámọ̀dánà yìí ká má ṣe yàn kú o kí a má ṣe rí ikú ọmọ nínú ilé àwa o kí a má ṣe rí ikú aya lọ́dẹ̀dẹ̀ àwa o kọ́kọ́ má kú mọ́ wa lórí àwa obìnrin o ká má ṣe rí jàǹbá ọkọ̀ lẹ́yìn oṣù yìí o ó jáde kó padà wọlé kò ní jẹ́ sí gbogbo wa. yàrá mi làkàtà omi àtà àdìsídì èmi gbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. gbọ́ mi àwa oníṣàṣe tìlẹ́yìn oṣù yìí o a ò máa nímọ̀ nira lẹ́yìn oṣù yìí àlà oníkòòfò ọmọ lẹ́yìn oṣù yìí o inú ilé wa ò ní dàrú lẹ́yìn Ramadan bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà wa lẹ́yìn Ramadan yìí a ò ní ká góńgó àwa ò ní fẹ́ wọn ló gbà lẹ́yìn oṣù yìí o ṣàmì a ò ní gbà lẹ́tà ọ̀fọ̀ táwẹ̀ bá lọ tán iṣẹ́ wa ò ní dàrú lẹ́yìn Ramadan iṣẹ́ wa ò ní dàrú lẹ́yìn Ramadan bá ṣe ń tà nínú oṣù yìí o bá ṣe ń tà nínú oṣù yìí tá a jẹ́ ìwọ̀gbá òkúta oníwọ̀gbá wà lẹ́yìn Ramadan ẹni tí o bá ṣàmì ó yá ṣe tiẹ̀ mọ́ ẹni tí o bá ṣàmì ó yá ṣe tiẹ̀ mọ́ bọ́lọ́hún rẹ sọ̀rọ̀ kẹ́lẹ́ o bọ́lọ́hún rẹ sọ̀rọ̀ kíkan sọ fẹ́lẹ́ dá rẹ gbogbo ohun tó bá ń fẹ́ nínú oṣù yìí o pẹ̀lú àṣẹ Ọlọ́hun pẹ̀lú àṣẹ Kùránì gbogbo ẹ̀ ló máa ṣẹ. yàrá mi làkàtà omi àtà àdìsídì èmi gbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. Mo ṣe bàtà ṣàdúrà yìí kó ṣáà máa ṣàmì o. Torí pàdúrà ló ń gba agbára màá kọ́. Torí pàdúrà ló ń gba agbára màá kọ́. Lẹ́yìn oṣù àwẹ̀ yìí tó bá lọ tán, àwa onímọ̀ nira nínú ilé àwa. Àmì àwa onímọ̀ nira nínú ilé àwa. Ariwo ọkọ̀ oníṣọ́ lọ́dẹ̀dẹ̀ àwa. A ò ní rògùn ẹgbẹ́ wa láàyè àwa. Mínà. Àdínlẹ́kùn ẹgbẹ́ wa láàyè tàwa. Ogun ìkáwá mọ́rí. Ogun ìkáwá mọ́rí kò máa níjà tàwa. Ogun ìjọsẹ̀ mọ́lẹ̀ káwá máa máa rí. Àdínlẹ́hùn mẹ́sàn-án bí ó ṣe bí ọmọ. Ọlọ́nà bí Muhammadu a ó máa gòkè sí. yàrá mi làkàtà omi àtà àdìsídì èmi gbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. Kí ni ìdí tá fi ń gbààwẹ̀ Ramadan yìí o? Kí ni ìdí tá fi ń gbààwẹ̀ Ramadan yìí o? Fúwọ́ tó mọ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o. Kí a lè fọkàn wá mọ́ ní dolúpayà ní. Kí a lè fọkàn wá mọ́ ní dolúpayà ní. Níbi ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá tẹ ìta ò mọ̀. Èyí tó dá sí wa lọ́rùn ìyẹn gan ẹ̀ṣẹ̀ ni. Torí ẹ̀ṣẹ̀ máa ló dínà gbígbàdúrà o. Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ túbà ẹ̀ṣẹ̀ rẹ̀. Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ túbà ẹ̀ṣẹ̀ rẹ̀ o. Ramadana tó wọlé yìí ráfà nìyẹn jẹ́. Torí tóṣù yìí bá ti lọ ó dẹ̀ mí o. Torí tóṣù yìí bá ti lọ ó dẹ̀ mí sẹ́. Ayẹ kó lọ́mọ ẹ lọ́wọ́ opportunity ni. Ṣé ìbádàn fọ́ Ọlọ́run nínú oṣù yìí? Má ṣàìsùn dárú wájú nínú oṣù yìí o. A kì í fi gbogbo orun sùn nínú Ramadan. A kì í fi gbogbo orun sùn nínú Ramadan. yàrá mi làkàtà omi àtà àdìsídì èmi gbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè káwé tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má kókó ládàá. Ya Rabbi ọba àlàpọ̀nlé lóṣooṣù Ramadan lóṣù àpọ́nlé
tún wá fàlùkùrà ní pọ́nà bílé nínú oṣù rámúlànà èyí tọ́lọ́hún pọ́lé mò ń bẹ̀ ọlọ́run ṣe mí lẹ́ni àpọ́nlé sàmúhùnà gáàsì ó pọ́nlé lóṣù àpọ́nlé kúrò lọ́wọ́ àwọn ọ̀tá tí wọ́n fòkùn délé ọlọ́run wá fún lágbára tẹ́ni kò lè kúlé mo ké pe ọlọ́run ọba tí ò kọ́ pélé oore ọlá tó ṣe fún mi tó jòrè àpọ́nlé má jẹ́ káwọn ọmọ níṣe ni kí wọ́n fi ṣàpínlẹ̀ o. yàrá mi bàkàtà omi àtàdé síbi gbígbàdúrà pọ́n wálé nínú oṣù yìí gbogbo ohun tí a ń béèrè kálẹ̀ tó wọlé ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má pòfo ládàá. a ò ní pẹ́sọ́ ẹ̀ṣà mi nínú oṣù yìí o a ò ní kó fẹ́ṣà mi nínú oṣù yìí gbogbo wa ò ní kú lẹ́sẹ̀kùtẹ̀ òfo a ò ní fẹ̀sọ̀ bẹ̀rẹ̀ rámádánù yìí o a ò sì ní sí nira parí oṣù yìí ẹni tí o bá ṣàmì ọ̀rẹ́ ṣe tiẹ̀ mọ́. yàrá mi yàrá mi bàkàtà omi àtàdé síbi gbígbàdúrà pọ́n wálé bí nínú gbígbàdúrà pọ́n mi lé kálẹ̀ tó wọlé ẹ̀tọ́ ilé wa lọ́wọ́ nírọ̀rùn ká má pòfo ládàá. àníyàn kan ò tó máa ṣàmì o. àní lẹ́yìn rámọ̀dánà ẹja máa ṣàmì o. àwọn ọmọ wa ò ní gbóná ẹja máa ṣàmì o. wọn ò ní ya kọ́tì lè ta ẹja máa ṣàmì o. wọn ò ní yọ ọmọ burúkú ẹja máa ṣàmì o. wọn ò ní yọ jájú ọmọ ẹja máa ṣàmì o. àní ẹja máa ṣàmì o. ẹja máa ṣàmì o. ẹ wá wà pọ́nlé oṣù lámúlànà ó ṣe tó kò láwíwẹ́ kò láfijọ́ ó ṣe tó ó gbàṣẹ́ bàjẹ́ lọ́wọ́ ní bàjẹ́ ó ṣe tó ó gbàṣẹ́ bàjẹ́ lọ́wọ́ àgùnbàjẹ́ o ó ṣe tó ó gba rìkíṣí lọ́wọ́ ní rìkíṣí ó ṣe tó ó gba ṣìnà lọ́wọ́ ní ṣìnà ó ṣe tó ó gba tí mímu lọ́wọ́ ní mutí o ó ṣe tó ẹ tún wá fàní oṣù lámúlànà o ó ṣe tó oúnjẹ aráàmù má fi jẹ sàárì ó ṣe tó oúnjẹ tí ó tó ẹ má fi ṣìnù ó ṣe tó oúnjẹ tí ó tó ẹ má fi ṣìnù ó ṣe tó a kì í jẹun àlè nínú Ramadan o ó ṣe tó a kì í jẹun àlè nínú Ramadan ó ṣe tó tí o bá ti jẹ́ kó sí ládàbẹ̀ o ó ṣe tó tí Ramadan bá ti bọ́ lọ́nà o ó ṣe tó òun lọ́pọ̀lọpọ̀ láyà ó ṣe tó wọ́n sáré so igi fúnra wọn ó ṣe tó ẹ wá wà fà ní Ramadan ó ṣe tó ẹ wá wà fà ní Ramadan ó ṣe tó ẹ wá gbọ́ bùkún oṣù rámọ́dánà ó ṣe tó òórùn tó bẹ lẹ́nu aláwẹ̀ ẹ máa gbọ́ tí wọ́n tó mú púpẹ́ níṣẹ́ lórùn ẹ ti gbọ́ ó dùn mọ́ lọ́wọ́n bá púpọ̀ púpọ̀ òdodo yọ̀rùn tùràrí alimísì kí n lọ. òdodo ni ẹtún ẹ̀fà ní rámọ̀dánà yìí o. ó ṣe tó kí ọlọ́run ọba sọ̀kalẹ̀. rẹpẹtẹ ẹnu ọlọ́run ọba yóò sọ̀kalẹ̀. rẹpẹtẹ àmójúkúrò ẹ̀ṣẹ̀ á sọ̀kalẹ̀. rẹpẹtẹ ẹ wá wọ́n bùkún ramadana yìí o ó ṣe tó ẹ wá wọ́n bùkún oṣù ramadana ó ṣe tó nínú oṣù yìí àánú ń bẹ níbẹ̀ ó ṣe tó nínú oṣù yìí oore ń bẹ níbẹ̀ o rẹpẹtẹ ìkẹ́ àti ìgẹ̀ aránṣẹ́ ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ọlá àtọ́lá ìkẹ́ ń bẹ níbẹ̀ o. rẹpẹtẹ ẹ̀wọ̀n kẹ́rìkẹ́ oṣù rámọ̀dánà ó ṣe tó ẹ̀wọ̀n kẹ́rìkẹ́ oṣù lámúlànà ó ṣe tó ẹni ṣiṣẹ́ eré ọkọ nínú ẹ̀ ó ṣe tó ẹgbẹ̀gbẹ̀rún ládàá ni yóò gbà ó ṣe tó ẹni máa ṣàánú nínú rámọ̀dánà ó ṣe tó àwọn tó ní ìtàn lájẹ̀ ṣẹ́kù ó ṣe tó àwọn aláìní tí ó sì retí fún ó ṣe tó ó ṣe tó àwọn orúkọ tó nílò ìrànlọ́wọ́ ó ṣe tó àwọn ọkọ tí ò lọ láti lẹ́yìn ó ṣe tó àwọn ọlọ́dẹ onífà ìpàrà ó ṣe tó àwọn arúgbó tí ò rí un jẹ́jẹ́ ó ṣe tó kódà àwọn arúgbó tí ò rí un jẹ́jẹ́ ó ṣe tó wọ́n máa pèsè oúnjẹ jíjẹ fún wọn ó ṣe tó wọ́n máa pèsè omi mímu fún wọn ó ṣe tó láti jẹ sàrí láti ṣínú lálẹ́ ó ṣe tó lọ́jọ́ tí yóò bá ìyàn onítọ̀hún yẹ ó ṣe tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ó ṣe tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ni ó ṣe tó kì í ṣàwọn nínú rámọ̀dánà. ó ṣe tó ṣáàrùlì kún fúnra ní mi rọ̀bì aláhùn ṣáàrù rámọ̀tì kú lè tú sáláhùn ṣàrù mọ́hábàtì àṣìdẹ̀ ìtumọ̀ aláhùn mo kí oṣù yẹsẹyẹsẹ kú àbọ̀ máa oṣù kan tọ́lọ́hún pọ́nlé tó dùgbò oṣù lọ ní olólùfẹ́ rámọ̀dánà
Ramadana àwa òyọ àmújó ipò tún ti bá wa láyé oṣù àgbáyanu oṣù tí Musa tọ ẹ̀tọ́ lọ́hùn ò fún ni oṣù tí sátọ ẹ̀tọ́ bá ò yọ̀ǹda ni kí la wá ṣe fún Allahu tó fi gbà wá láyé ó yẹ ká dúpẹ́ ká fọpẹ́ hàn sọ́lọ́hùn ìyanu ẹwà fani oṣù yọ̀ṣẹ̀yọ̀ṣẹ̀ ó ṣe tó. nílẹ̀ lásán Kùránì kalẹ̀ ó ṣe tó. òun má tún wà nínú Ramadana ó ṣe tó. òun tó ṣe pé gbogbo màláìkà wọ́n á sọ̀ kalẹ̀ sáyé lóru náà pẹ̀lú ọ̀gá wọn tó jẹ́ Jùbìrìlù wọ́n á máa tọrọ ìkẹ́ pẹ̀lú ìkẹ́ fún gbogbo ẹ̀dá tó gba Ramadana tí a tún ń péjọ lálẹ́ oṣù náà tó dárun mọ́jú lálẹ́ oṣù náà. ẹ tún wà fà ní Ramadana yìí o ó fọkàn mọ́ níbi ìbàjẹ́ òyìnròyìn ọkàn á lè jìnnà sígbó iṣẹ́ aburú á lè dànù sígbó gbogbo iṣẹ́ èṣù àsọdà tẹ̀mọ́lẹ̀ ẹni tí lówó á túbọ̀ máa ní sí ẹni tí ò ní ìrètí ń bọ̀ á ní gbàgbẹ́ bí òfin ládàpọ̀ níbẹ̀ o. nínú oṣù yìí ọlá ń bẹ níbẹ̀ nínú oṣù yìí bùkún ń bẹ níbẹ̀ Ìbílísà àwa nídé mọ́lẹ̀ àṣetọ́ni àwa nídé mọ́lẹ̀ gbogbo àdúrà tá a bá ṣe nígbà yẹn o gbogbo rẹ̀ tá a béèrè lọ́wọ́ Ọlọ́run mi o gbogbo látà béèrè lọ́wọ́ Ọlọ́run mi o àrísìkí tá a béèrè lọ́wọ́ Ọlọ́run mi o. bùkátà tó bá gbá ẹ láyà níṣẹ́ ló máa bíyá lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá béèrè oore nínú Ramadana béèrè ohun tó bá ń gbé ẹ lọ́kàn gbogbo ìṣòro tó ń já ẹ láyà ìdààmú tó ń pa ẹ láyà o. títóbi Ramadana yìí ó gàlágà jù kò láfiwé àga alára sí ẹ máa gbóhùn tó ń wí àwọn màláìka ẹ máa gbóhùn tó ń sọ túbàlì umọ̀tì Muhammad túbàlì umọ̀tì Muhammad ẹ wá wo oríire yìí jọ Muhammad tó dá sí pé gbogbo nǹkan tọ́lọ́hún dá lọ́tọ̀rọ̀ ìkẹ́ fáwọn aláwẹ̀ o oṣù kan ń tọrọ tiẹ̀ lọ́tọ̀ o òrùn náà ń tọrọ tiẹ̀ fún wa o ìràwọ̀ sọmọ náà ò gbẹ̀yìn o àwọn ẹyẹ àtẹ̀já inú ibú gbogbo wọn ń tọrọ ìkẹ́ fún wa. wọ́n láàkọ́lé oṣù Ramadana wọ́n láàkọ́lé oṣù lámúlànà má ṣe yẹyẹ wà láwùrọ̀ bì má ṣe dájú sí wà túwìlì jàlálì má ṣe dájú sí wà lọ́lá Muhammadu má ṣe dàmú wà lọ́lá Rasulu adùn ní ṣàdúrà gẹ́gẹ́ ní ṣàmìyàn má ṣe dájú sí wà láwùrọ̀ bì. rárá o ẹ wo oríire oṣù Ramadana ẹ tún wo oríire oṣù Ramadana ìdùnnú méjì ló bẹ fún aláwẹ̀ ìgbà tó bá ṣínú ṣe bóun làkọ́kọ́ ìgbà tó bá pàdé Ọlọ́run ọba rẹ̀ o ìyẹn lẹ́sẹ̀ ògbèjì lọ́jọ́ kìyàmọ́ tọ́lọ́run bá kí káàbọ̀ pẹ̀lú mi òtítọ́ ìyẹn máa ní ìdùnnú ẹlẹ́ẹ̀kejì ẹni bá gbàgbé kan nínú Ramadana tó pa dáadáa gẹ́gẹ́ bí òfin rẹ̀ o iná jìnnà sí fún àádọ́rùn máìlì iná jìnnà sí fún àádọ́rùn máìlì. àwọn ti tẹ̀lé ṣẹ̀rẹ̀ o àwọn ti tẹ̀lé òfin rẹ̀ yàrá bí nídìílé ìyá kan wálé aláwù nídìílé bàbá yẹn wá sí wà ìjù láwùjọ rẹ̀ nínú àṣàlátù káyọ̀ má ṣe kó tán sí wà rárá bí fàwẹ̀ yìí sàn wà lẹ́sàrẹ́ ètò wọn fà ní Ramadana yìí nínú oṣù Ramadana sáà sọ fọlọ́hún pé kó tó parí
gbàgbé Ramadana ló wà oore àjẹdálẹ̀ nínú ẹ̀ ló wà o. Ará ẹ̀wà fa ni Ramadana yìí. Ẹni bá ṣe dáadáa kan nínú oṣù yìí o. Méje ni ó fi gba àdìsá náà bì mí. ó yẹ dìde ẹ mú sáré ẹ dìde ẹ mú sáré ẹ dìde ẹ mú sáré ẹ dìde ẹ mú sáré máa rojú kókó ọ̀rẹ́ wa máa fojú ro kò yí ìsàmọ́ kò dìde wọ́n ti ń pè ń wọ́n ti ń pè ń ọ̀rẹ́ wa ṣóun gbọ́ yé láti kọ̀ yé lọ́ra dìde jára ilé rẹ o dìde jára ilé rẹ o ẹ dìde ẹ lọ dáná ẹ ti fẹ́ gúnyán lọ gbódó kálámọ̀lá ó gbà pẹ́ tẹ̀lẹ̀ bàbómi lé ná ó yá ẹ dìde ẹ mú sáré àlejò yẹn lè dìde akọgbà dìde kò kírun ẹ dìde ẹ mú sáré ẹ dìde ẹ mú sáré ẹ dìde ẹ mú sáré sáré ti tó jẹ́ ká kọ́ ṣe Muhammadu. ẹ bá ń tẹ̀lé tó sún yẹn ó yá ẹ bá ń tẹ̀lé tó sún yẹn o pé sàárì ti tó ṣó nígbàwẹ̀ ní ohun ẹni sẹ́yìn ṣe bí mùsùlùmí nìyẹn ìdè bọ́ọ̀lọ́hùn dákun. sáré tí tó ẹgbẹ́ra nílẹ̀ jáde kejì ìyá tó ti sùn ó jáde kejì ìyá tó ti sùn sọ fún mi pé sáré ti tó. ẹ bá ní musa ẹ jẹ́ o ẹ má ṣe sùn bọ́rọ̀ jì ládàá tó pọ̀ ń bẹ níbẹ̀ o oore tó pọ̀ ń bẹ níbẹ̀ o. ọgbọ́n bó ṣe ń pẹ̀rù ìrẹ́ kọ́kọ́ sí ikú irú tí wọ́n ń pè é o wọ́n fi tọ́wọ́jú ni o. máa bẹ̀ náà sí àmìnà ànàbí mú ọmọ ló sọ bẹ́ẹ̀ wọ́n sì yá mi àlìlì kìtàbì akínlọ́tù sáárì kò sí yàtọ̀ nínú àwẹ̀ tiwa àtàbí àwọn ẹlẹ́sìn kejì sáré jíjẹ náà ni. ọ̀yá dìde kò mú sáré tó bá ti wá jẹ sáré tán o ọ̀rẹ́ wa má lọ sùn padà ọ̀rẹ́ wa má lọ sùn padà o ká àsùnbà kò tó lọ sùn ìyànjú ṣiṣẹ́ àṣepé. ẹ̀yin ọmọdé ẹ dìde ẹ̀yin alàgbà ẹ dìde o ẹ̀yin omidan ẹ dìde àní ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde o. torí ọlọ́run sàrí ti tó ẹ̀wọ̀n bá tí o lè jẹ́ má jẹun ju bó ṣe yẹ lọ má jẹ́ kó di ìnira fún ẹ. Dìde kó ṣiṣẹ́ ládàá. Orun tó sùn ti tó. Yé sọ̀rùn àsùndátọ́. Àwọn ajísàrì yìí ti dé. múmi náà o tẹ́ bá ti dìde lóru ẹ̀yàn náà fi là fọlọ́hún kó tó di pẹ́ mú sáré jẹ́ o. ẹ gbéra nílẹ̀ o ẹ gbìyànjú ẹ dìde àsìkò sàárì ti tó o. Oníṣòwò ẹ dìde. Oníṣòwò ẹ dìde. gbogbo agbélébẹ̀ lọ́hùn gbogbo òṣìṣẹ́ ìjọba o ọmọlẹ́kẹ̀wú lápapọ̀ ọmọ iléèwé lápapọ̀ sọ̀wọ́ oníkàràkátà o ẹ dìde ẹ mú jàrí jẹ́ ẹ dìde ẹ mú sàrí jẹ́. Ẹ dìde ẹ mú sàárì jẹ. Má sàsùn para. Bá tẹra mọ́ṣẹ́ ẹ ládàá. ìwọ ọkọ jíyàwó ẹ kíyàwó jí ọkọ ẹ o wọn
àwọn kan dìde. ẹ dìde ẹ mú sáré jẹ. ẹ dìde ẹ mú sáré. ẹ dìde ẹ mú sáré jẹ. ẹ dìde ẹ mú sáré jẹ. Alùmùbárakù kàkà kí n báyọ̀ jà èmi gbàwẹ̀ tèmi o. Sí kàkà kí n ṣàbòsí èmi gbàwẹ̀ tèmi o. Kàkà kí n bá wọn ròde ṣìnà èmi gbàwẹ̀ tèmi o. Kàkà kí n bá wọn ròde ọtí èmi gbàwẹ̀ tèmi o. Ramadan làwà yìí brothers and sisters kò ṣeré bọ̀bọ̀ ó ti jẹ sáré. Kí ló dé tó ń jọ sọ lóde èèyàn tó kò fi àwọn ọmọ ló dá máa jèrè. Sáré ló máa jèrè. Gbogbo wa pátápátá ṣàlàjèrè a máa jèrè. Alamayina ka fún tó ibara fún afa fún àná. Wọ́n bá tó lámójú kú ẹ̀ṣẹ̀ ṣàmójú kò. Alamayina ka fún tó ibara fún afa fún àná. Wọ́n bá tó lámójú kú ẹ̀ṣẹ̀ ṣàmójú kò fún ọlọ́lá Ramadan gbogbo wa ṣàlà máa jèrè. Mùmí ní mùmí máa jèrè. Mọ́mí dáàdì yá máa jèrè. Gbogbo wa máa jèrè. Tọ́ba ní kí n wá ṣàbòsí èmi gbàwẹ̀ tèmi o. Tọ́ba ní wọn èmi gbàwẹ̀ tèmi o. Tọ́ba ní kó wá ṣàbòsí sọ pé ìwọ̀n gbàwẹ̀ tèmi o. Tọ́ba ní kí n ṣe kẹta èèyàn èmi gbàwẹ̀ tèmi o. Tọ́ba ní kí n wá jà èmi gbàwẹ̀ tèmi o. Tọ́ba ní wá dọ̀rọ̀ rú èmi gbàwẹ̀ tèmi o. Kọ́ ní ká fàjà gírígà kan èmi gbàwẹ̀ tèmi o. Tọ́ba ní ká ròde ṣìnà èmi gbàwẹ̀ tèmi o. Tọ́ba ní òde ọtí yá èmi gbàwẹ̀ tèmi o. Ìwọ̀n kan tọ́ba ní kó wá fa wàhálà ìwọ̀n gbàwẹ̀ tèmi o. Everybody yà wá gbàwẹ̀ tàwa o. Ìní sọ ìmú o èmi gbàwẹ̀ tèmi o. Gbogbo wa pátá wà gbàwẹ̀ tàwa o. Ramadan dé Ramadan dé oṣù àpọ́nlé Ramadan dé Ramadan dé Ramadan dé oṣù àlàpọ́nlé Ramadan dé. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òtítọ́. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. Téèyàn bá fẹ́ jẹ́ lẹ́sìn àsìlà, àmọ̀kò sílámù márùn-ún ní kókó. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òtítọ́. Òtítọ́. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. Òdodo. Téèyàn bá fẹ́ jẹ́ lẹ́sìn àsìlà, àmọ̀kò sílámù márùn-ún ní kókó. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òtítọ́. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. Téèyàn bá fẹ́ jẹ́ lẹ́sìn àsìlà. Àdùkẹ́. Téèyàn bá fẹ́ jẹ́ lẹ́sìn àsìlà. Àmọ̀kò sílámù márùn-ún ní kókó. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òtítọ́. Mo jẹ́ lẹ́sìn òtítọ́. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. Òdodo Àdùkẹ́ ìkáyà sí ọmọlálé. Ọmọ rẹ̀ mú gàwá. Sílámù márùn-ún ní kókó. mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òtítọ́. mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. bẹ́ẹ̀ bá fẹ́ dẹ̀ lẹ́sìn àsìnlá. àmọ́pọ̀ ìsìlámù márùn-ún ní kókó. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn èmi òtítọ́. dúpẹ́ o. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. lẹ́sìn òdodo. Téèyàn bá fẹ́ jẹ́ lẹ́sìn àsìlà, àmọ̀kò sílámù márùn-ún ní kókó. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òtítọ́. mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. kéèyàn bá fẹ́ dẹ̀ lẹ́sìn àsìnlá. àmọ́ kò sí lámú márùn-ún ní kókókókó. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òtítọ́. mo dúpẹ́. Mo dúpẹ́ mo jẹ́ lẹ́sìn òdodo. ẹ̀sìn òdodo ní Téèyàn bá tèmi. fẹ́ jẹ́ lẹ́sìn àsìlà, Jẹ́ ti kókó. àmọ̀kò sílámù márùn-ún ní kókó. Àkọ́kọ́ opó sílámù ẹ̀tẹ́ẹ̀tì. Àkọ́kọ́ opó sílámù ẹ̀tẹ́ẹ̀tì. Ṣahadatu alla ilaha illallah. Wa anna Muhammadan rasulullah. Kánìkà kọ́kọ́ lọ́hùn ọ̀kan ṣó. Olówó
wá mẹ́rù lọ. àdúpẹ́. Tí a bá ṣe tọ́dún yìí tán. àdúpẹ́. Kí a tún jọ ṣe mí sí. àmín. Kí a tún jọ ṣe mí sí. àmín. Ará ẹgbàwẹ̀ bí òfin. dandan ni. Mo lára ẹgbàwẹ̀ bí òfin. dandan ni. Ọ̀rọ̀ yàn ní Ramadan jẹ́. dandan ni. Fẹ́yàn tó bá lálàáfíà o. dandan ni. Fẹ́yàn tó bá lálàáfíà o. dandan ni. Kó gbàwẹ̀ Ramadan pé. dandan ni. Torí lọ́dọ̀ ń bẹ níbẹ̀ gidi. dandan ni. Má kò fo lọ́dọ̀ ọ̀rẹ́ mi. dandan ni. Má kò fo lọ́dọ̀ ọ̀rẹ́ wa. dandan ni. Àkọ́kọ́ Ramadan yìí. dandan ni. Ìkẹ́ ní fún mùmínì. dandan ni. Ìkẹ́ ní fún mùmínà o. dandan ni. Ìkẹ́ ní fún mùmínà. dandan ni. Ṣẹ̀rẹ̀ àrí Ramadan yìí. dandan ni. Àforíjì ní fún mùmínì. dandan ni. Ṣẹ̀wárí gbẹ̀yìn Ramadan. dandan ni. Ṣẹ̀wárí gbẹ̀yìn Ramadan. dandan ni. Òun mà lásẹ̀rù jọmọ ẹgbàwẹ̀ bí òfin. Òun mà lásẹ̀rù jọmọ ẹgbàwẹ̀ bí òfin. òun máa la fẹ́rù lọ́wọ́ ẹgbàwẹ̀ bí òfin. Òun mà lásẹ̀rù jọmọ ẹgbàwẹ̀ bí òfin. òun máa la fẹ́rù lọ́wọ́ ẹgbàwẹ̀ bí òfin. Ọ̀pọ̀ ọdún là ó ṣe. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Mo lọ́pọ̀ ọdún là ó ṣe. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Mo lọ́pọ̀ ọdún là ó ṣe. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Ọdún àwẹ̀ títí dé. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Ọdún àwẹ̀ tí wọlé. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Mo lọ́dún àwẹ̀ tí wọlé. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Ìtúnu àwẹ̀ tún ti dé. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Ìdílé fitiri. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Àlọ́pọ̀ ọdún là ó ṣe. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Mo lọ́pọ̀ ọdún là ó ṣe. ọ̀pọ̀ ọdún là ó ṣe o. Ọláìdé Fátímọ̀ tààrẹ. adúpẹ́. Ẹ̀yin Jànàbí ọmọ yìí máa ní. adúpẹ́. Ọmọ ẹ̀mùkẹ́ Abójú Sàlámì. adúpẹ́. Ọpẹ́ gbogbo wa wá tọ́pẹ́ àwa o. adúpẹ́.
khaliki náà. subahana khalikina subahana wasikina subahana mọ́nsọ́wárà ìyá mi kúndíyàtì ọmọ ni mo bá ṣẹ̀dá ọbẹ̀ èlé tó tó dẹ́kun mẹ́tò tó ń ṣètò ìgbésí ẹ̀dá tí mo ti bẹ́ ọba ṣẹ̀dá ọba àdàdò ní kọ́wọ́ ẹ̀dá òun ló bá bẹ̀ sáyé rẹ̀ ṣẹ́ nínú àṣẹ ìṣàlọ́jọ́ èmi o Ramadan tó ṣojú ẹ̀mí o àjàpọ̀lẹ́ ọ̀pọ̀ èmi ìwọ bá sọ pé kò yẹ wọ́ jẹ́ kò yẹ kí ọ̀pọ̀ yẹ wọ́ tóun bá sọ pé kò yẹ wù ẹjọ́ kò yẹ wọ́ kí ọ̀pọ̀ yẹ wọ́ táwọn bá sọ pé kò yẹ wọ́ àdúgbò kò ṣojú ẹ̀mí o Ramadan tó ṣojú ẹ̀mí ó tó pé kò ṣojú ẹ̀mí àpọ̀lẹ̀ mọ́ káyọ̀ lólùfẹ́ gbogbo ẹ̀yìn tẹ fọmọ káàkiri ọmọ àjà ní bíbélì mi o àdúgbò bó bá ṣẹ̀dá o ọba ńlá mo ṣe fábíyèsí ọba àwọn ọba. èmi ìyá aládùúkẹ́ dé. èmi aládùúgbẹ́ dé wá ọlábòlódé fẹ́ lójú. ayé sọ pé onítàn o. ayé sọ kórí tán orí kù níkùn mi. orí kù nìkùn mi. ayé sọ pé jó tán. ayé sọ pé jó tán ijó kù lẹ́sẹ̀ mi. ṣebí jókòó lẹ́sẹ̀ mo wá. ti sọ síwájú. ọwá ti sọ síwájú. yọ̀yíyọ̀yí lèmi jẹ́. yọ̀yí lè yá jẹ́. orí ń bẹ nínú eré o. orí wa ń bẹ nínú èrí. títún bẹ̀ lè kan ná. nínú wa ń bẹ lẹ́ẹ̀kan. bàbá yọ̀mí tuntun. bàbá wa yọ mí tún. pàpín kárí àwọn ọmọ. àwa pín kárí àwọn ọmọ. kò lè rórin. ó lè rorin ta lọ́dún wa. kásá lè rorin ta lọ́dún. àṣírí ẹwà mi. àṣírí ẹwà mi. àṣírí ẹwà mi. àṣírí ẹwà mi. bí ànábì mi. ṣé fẹ́ ànábì mi. ìfẹ́ aṣáájú ẹ̀dá wa. ìfẹ́ aṣáájú ẹ̀dá wa. ìfẹ́ Muhammad ọba. onífẹ́ Muhammad ọba. ọmọ kúbúrà àdíjá. ọmọ kúbúrà díjà. Muhammad mi. ṣebí ni Muhammad mi. ànábì mi gbè mí. ànábì mi gbé mi. ọgbọkọ tí mo fẹ́ o. ọgọgọ tí mo fẹ́. ó gbélégbè lẹ́yìn mi. ó gbélégbé lẹ́yìn mi. ọgbọ ọmọ tí mo bí. ọgọ ọmọ tí mo bí. gbogbo ara tí mo ní. gbogbo ara tí mo ní. ànábì ló gbà wọ́n. sànábì ló gbà wá. ọlá Muhammad mi. ọlọ́lá Muhammad lájẹ́. ọlá aṣáájú ẹ̀dá wa. ìbọ́lá aṣáájú ẹ̀dá wa. ẹ wò bó ṣe pọ̀ tó. ẹ wò bó ṣe pọ̀ tó. ọlá Muhammad rẹpẹtẹ. ìbọ́lá Muhammad rẹpẹtẹ. ọlọ́lá Muhammad lájẹ́. ni mo fi yan ká o. ni mo fi yàn ká. èmi fi ń ṣògòkì. èmi fi ń ṣògo. ọlá aṣáájú ẹ̀dá wa. ìbọ́lá aṣáájú ẹ̀dá wa. ọlá Muhammad ọba. ọlọ́lá Muhammad ọba. omi èmi ò ní mìmí. omi mi ò ní mi wá. ọ̀rẹ́ ni gbójúlé o. ọ̀rẹ́ ní gbójúlé. àfi Muhammad ọba. àfi Muhammad ọba. ẹ̀rù ò ní bà mí. ẹ̀rù ò ní bá wa. ọ̀rẹ́ ni gbọ́kànlé. ọ̀rẹ́ ní gbọ́kànlé. àtàṣáájú ẹ̀dá wa. bàtà aṣáájú ẹ̀dá wa. ó fi ń dá bí ẹ̀dán. ó fi ń dábí ẹ̀dán. ń fi rọ̀ bí òwe. ó fi ń rọ̀bí òwe. ọ̀rẹ́ ni wádìí mú. ọ̀rẹ́ ní wádìí mú. ògo Muhammad ọba ni. ológo Muhammad ọba. ògo aṣáájú ẹ̀dá wa. ológo aṣáájú ẹ̀dá wa. ológo aṣáájú ẹ̀dá wa. ọ̀dá mi gúnlẹ̀ rí rárá. ọ̀dà wa gúnlẹ̀ rí rárá. ọ̀dá mi gúnlẹ̀ rí rárá. ọ̀dà wa gúnlẹ̀ rí rárá. oyin Muhammad ọba. ọ̀wáyìn Muhammad ọba. gbọ́. ọ̀wáyìn Muhammad ọba. òṣogbo fólúwa o. Òṣogbo fólúwa. ọ̀yà aṣáájú ẹ̀dá ọba. ọ̀wáyìn aṣáájú ẹ̀dá wa. ọ̀dá mi gúnlẹ̀ rárá. ọ̀wádà wa gúnlẹ̀ rárá. ijó àdára fà á. níjọ́ àdárafa. oyin Muhammad ọba. ọ̀wáyìn Muhammad ọba. ó dé Káàbà gangan. ó dé Káàbà gan. oyin Muhammad ọba. ọ̀wáyìn Muhammad ọba. gbọ́. ọ̀wáyìn Muhammad ọba. bàbá wọn sásàfà. bàbá wọn sásàfà. asámọ̀rí àsì. àsámọ́rí wá sí. èmi pàápọ̀ lórí. èmi wá pàápọ̀ lórí. afúsàtà lọ́ba. ọlọ́run nìkan lọ́ba. àpá lọ́ba. ọlọ́run nìkan lọ́ba. kábíyọ̀ rẹ̀ ò sí. ọlọ́run nìkan lọ́ba. ọba tó tóbi yàrá. ọlọ́run nìkan lọ́ba. ọba rẹ̀rẹ̀ bí ó sùn. ọlọ́run nìkan lọ́ba. àmì ta lọ́ba. ọlọ́run nìkan lọ́ba. onílé ta lọ́ba. ọlọ́run nìkan
àlejò ta ló bá Ọlọ́run nìkan lọ́ba. òkìkí ta ló bá Ọlọ́run nìkan lọ́ba. akọgbà ta ló bá Ọlọ́run nìkan lọ́ba. ìyá aládùkẹ́ ta ló bá Ọlọ́run nìkan lọ́ba. àmọ̀bíyín ta ló bá Ọlọ́run nìkan lọ́ba. Ọlọ́run nìkan lọ́ba. àti mọ́kẹ́tà mi Ọlọ́run nìkan lọ́ba. èmi ìyá aládùkẹ́ dé Èmi yàrá dùpẹ́ dé wá, mo lábò lóde fẹ́ lójú. akọmọkọ tèsídé o Àwọn ọmọ kan tèsí dé wá, mo lákọ̀ ọmọ kan tèsí. mo rè lé mákítà mi Òrèlé mákẹ́tà mo mi. fẹ́ rè lé mákítà mi Òrèlé mákẹ́tà mi. olúwa gbé mi ga Olúwa gbé mi ga. Sunday ọmọ ẹ̀ sọ Sunday ọmọ ẹ̀sán. Sunday ọmọ ẹ̀sán. àpèrírí ọ̀káre Àpèrírí ọ̀kárẹ̀. Àpèrírí ọ̀kárẹ̀. aláṣẹ iléeṣẹ́ o Aláṣẹ iléeṣẹ́. iléeṣẹ́ rẹ̀ ò ní jóná o Iléeṣẹ́ rẹ̀ ò ní jò wá. Oníléeṣẹ́ rẹ̀ ò ní jò. ẹjẹ́ nǹkó kìkì ná Ẹ wá dé nǹkó kìkì. òkèkèrè kọ́dù láwùn Òkìkí rìkọ́dì láwìn. iléeṣẹ́ rẹ̀ ò ní jóná o Iléeṣẹ́ rẹ̀ ò ní jò wá. Oníléeṣẹ́ rẹ̀ ò ní jò. ó fi kárí ayé o Tóbi kárí ayé. àwáyìn Muhammad ọba Àwáyìn Muhammad ọba. èé sàyédèrú Kèé sáyédèrú. òkìkí èé sàyédèrú Kìí sáyédèrú. olódodo bòmọ́tà ni Olódodo promota ni. onígbé wa jáde Onígbé wa jáde. onígbé wa jáde Onígbé wa jáde. ojúlówó kásẹ̀tì ni Ojúlówó kásẹ̀tì ni wá. iléeṣẹ́ rẹ̀ ò ní jò o Iléeṣẹ́ rẹ̀ ò ní jò wá. Oníléeṣẹ́ rẹ̀ ò ní jò. iléeṣẹ́ rẹ̀ Iléeṣẹ́ rẹ̀ ò ní jò wá. Oníléeṣẹ́ rẹ̀ ò ní jò. ẹ̀ kọ́kọ́ mọ́ wù mí wa Ẹ wá kọ́kọ́ mọ̀ wù mí wá. ẹ̀ kọ́kọ́ mọ́ wù mí wa Ẹ wá kọ́kọ́ mọ̀ wù mí wá. ẹ̀ kólúgbé nga Ẹ kólúgbé mi ga. ẹ̀ kólúgbé nga Ẹ kólúgbé mi ga. Ẹ kólúgbé mi ga. Ẹ kólúgbé mi ga. ẹ̀ bá mi ká bẹ̀fẹ́ Ẹ bá mi ká bẹ̀fẹ́. bàbá gbé mi sọ́lá o Bàbá gbé mi sọ́lá. bàbá gbé mi sọ́lá Bàbá gbé mi sọ́lá. òní dàrí kò sé Onídàrí kò ṣe. mọ́jọ bọ́ pálọ̀ bú ẹkún Mọ́jọ́ bọ́ pàlọ́bù ẹkún wa. Kọ́ mọ́jọ́ bọ́ pàlọ́bù ẹkún. òní tànná wò kú ọmọ Àwa ní ìkànnà òkú ọmọ. ibi owó lè mọ lọ Èmi bí ewu ó lè máa lọ. owó lè mọ lọ Èmi bí ewu ó lè máa lọ. onírànì ráláyé Ìwọ onírànì ráráyé wa. Mo níwọ̀ onírànì ráráyé. onírànì ráláyé Ìwọ onírànì ráráyé wa. Mo níwọ̀ onírànì ráráyé. èmi ìyá aládùnkẹ́ dé Èmi aládùn fẹ́ dé wa. Mọ́lábò lóde fẹ́ lóde. gbẹ̀ngà lábẹ̀fẹ́ wa Gbẹ̀ngà lábẹ́fẹ́ wa. à ń tọ́jú rúkàyà Tọ́jú Rúkàyà. à ń tọ́jú rúkàyà Tọ́jú Rúkàyà. lábísí aládùnkẹ́ wa Lábísí aládùn fẹ́ wa. ọmọ ìyá aládùnkẹ́ wa ni Ìbọmọ ìyá aládùn fẹ́ wa. aya wọn láyé pé Aya wọn láyé pé. ayòyè fẹ̀sọ̀ lọ́jẹ́ Aya òye fẹ́ sọ̀lọ́ jẹ́. Aya òye fẹ́ sọ̀lọ́ jẹ́. ọmọ gàwásì mi ni Ọmọ Gàwátì mi. ọmọ gàwásì mi ni Ọlọ́mọ Gàwátì mi. ṣètọ́jú akọgbà o Ṣètọ́jú akọgbà. Ṣètọ́jú akọgbà. ṣètọ́jú akọgbà Ṣètọ́jú akọgbà. ṣètọ́jú díẹ̀lì Ṣètọ́jú òjìyẹ̀lì. ìtọ́jú díẹ̀lì Ṣètọ́jú òjìyẹ̀lì. èmi ìyá aládùnkẹ́ dé Èmi aládùn kẹ́lẹ́ wà. Mọ́lábò lóde fẹ́ lóde. túnjí ọlọ́wọ́ ọdún Túnjí ọlọ́wọ́ ọ̀dán. túnjí ọlọ́wọ́ ọdún Túnjí ọlọ́wọ́ ọ̀dán. kòkí tìrẹ ní dáadáa Mo kí tiré ní dáadáa. ọmọ ìyá aládùnkẹ́ wa Mo wá mọ̀ yálà dùnkẹ́ wá. Mo wá mọ̀ yálà dùnkẹ́ wá. èmi ìyá aládùnkẹ́ dé Èmi yálà dùnkẹ́ dé wá. Àbò lóde fẹ́ ó lóde. tì mí jọ láyé mi o Ó ti ní jọlá yẹmí. ọmọ òkò nírèsé wa Ọmọ òkò nírèsé wa. Ọlọ́mọ òkò nírèsé wa. wọ́n fẹ́ lọ sórílẹ̀ o Mo fẹ́ lọ sórílẹ̀. ẹgẹ́ ń dúpẹ́ ọjọ́ Ẹ̀jẹ̀ ń dúpẹ́ ọjọ́. tọ́ọ̀nù mẹ́rin ló bùn mí Tọ́nù mẹ́rin ló bùn mí. èmi ìyá aládùnkẹ́ dé Èmi aládùúgbẹ́ dé wá. Mo lábò lóde fẹ́ lóde. èbó onírin Ebo onírin làwa ń ké wá. Mo lébo onírin làwa ń ké. atanimọ́polo Àtàrí mọ́polo. mo kí wọn lórílẹ̀ Mo kí wọn lórílẹ̀. irin làwa ń tà o Onírin làwa ń tà o. àwòyá aládùnkẹ́ wa ni Ìbáwo yálà dùnkẹ́ wá. àwòyá aládùnkẹ́ wa ni Ọláwo yálà dùnkẹ́ wá. Ìbáwo yálà dùnkẹ́
búra ìwúpa ẹ wá pé búra ìwúpa. ọláàmọ́ mi ní jẹ́ ọlọ́lá àmọ́ mi ló ń jẹ́. àtàbí ògùn àtàbí òògùn. àwọn atọ́kùn méjì rò àwọn àtọkùn méjì rò wá ṣe fáwọn àtọkùn méjì rò. kó kíra sídìí dáadáa ọwọ́ kí Rásídì dáadáa. ẹ̀kọ́ máa lágbádá o ọwọ́ kọ́ ọmọ alágbádá. ọ̀gbọ́ ọwọ́ kọ́ ọmọ alágbádá. ẹ kí Fatima kọ́ gbọ́ ẹ kí Fatima kọ́ gbọ́. ọmọ ìyá aládùúkẹ́ wa ọmọ ìyá aládùúkẹ́ wa. ọmọ ìdùnnú lèmi ń kí ọmọ ìdùnnú lẹ́wà ń kí. ọmọ alákọ̀ọ́lá orí ọmọ alákọ̀ọ́lá òde wá ṣe fọ́mọ alákọ̀ọ́lá òde. èmi ìyá aládùúkẹ́ dé èmi ìyá aládùúkẹ́ dé wá alábò lóde fẹ́ lójú. mo ní dùn bọ̀ oyin mama ń dùn bọ̀ oyin mama ń dùn bọ̀ wàláyé ń dùn bọ̀ àkọ́gbá ń dùn bọ̀ onírèsé ń dùn bọ̀ èbó onírin ń dùn bọ̀ oyin mama èkó ń dùn bọ̀ aláyé ń dùn bọ̀ àfáà ń dùn bọ̀ sùmọ́nù ń dùn bọ̀ ìbàdàn ń dùn bọ̀ oyin mama ọ̀yọ́ ń dùn bọ̀ oyin mama ọ̀gbọ́ oyin mama èkìtì ń dùn bọ̀ oyin mama ọ̀ṣun ń dùn bọ̀ ìlọrin ń dùn bọ̀ ògùn ń dùn bọ̀ haúsá ń dùn bọ̀ ilẹ̀ yìí ń dùn bọ̀ ọ̀rọ̀ wa ń dùn bọ̀ oyin mama ń dùn bọ̀ nàìjíríà ń dùn bọ̀ oyin mama ń dùn bọ̀ ọ̀rọ̀ wa ń dùn bọ̀. oyin mama oyin mama. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó fẹ́ gbọ́. Dada ń bẹ níbẹ̀ fẹ́ ni tó fẹ́ gbọ́. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó fẹ́ gbọ́. Dada ń bẹ níbẹ̀ fẹ́ ni tó fẹ́ gbọ́. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. Dada ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. Dada ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. níbi kágbà àwẹ̀ ramadana. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. níbi kágbà àwẹ̀ ramadana. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. Dada ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. níbi kágbà àwẹ̀ ramadana. ládà ń bẹ níbẹ̀ fẹ́ ni tó létí. mùsùlùmí ẹ̀ mọ́ pòfo ládàá. Mùsùlùmí ẹ máa kókó ládàá. nínú oṣù àwẹ̀ tó wọlé wẹ́rẹ́. Mùsùlùmí ẹ máa kókó ládàá. nínú ramadana tó wọlé wẹ́rẹ́. Mùsùlùmí ẹ máa kókó ládàá. àwẹ̀ ramadana tó wọlé dé. Mùsùlùmí ẹ máa kókó ládàá. nínú ramadana tó wọlé dé. Mùsùlùmí ẹ máa kókó ládàá. ẹ gbààwẹ̀ bí òfin ẹ bẹ̀rù Ọlọ́run. Mùsùlùmí ẹ máa kókó ládàá. ẹ mọ̀kọ́ tí ikú sófin Ọlọ́run. Mùsùlùmí ẹ máa kókó ládàá. ọtí mímu ò dá nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. sìnà sí ìṣe ò dá nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. tẹ̀bẹ̀lẹ̀kún ò dá nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. ìkísí ò dá nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. pàyísọ yìí ò dá nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. irọ́ pípa èké ò dá nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. irọ́ pípa èké ò dá nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. iṣẹ́ ibi ò yẹ mú mi nínú ramadana. Mùsùlùmí ẹ máa kókó ládàá. mùsùlùmí ẹ̀ mọ́ pòfo ládàá. Mùsùlùmí ẹ máa kókó ládàá. mùsùlùmí ẹ̀ mọ́ pòfo ládàá. irọ́ pípa ò dá nínú ramadana. mùsùlùmí ẹ̀ mọ́ pòfo ládàá. ẹjẹ́ ní tó sùn pẹ́ sàrí tó dá. Ẹ̀jẹ̀ ni tó sùn pé sàrí tó dá. ẹjẹ́ ní tó sùn pẹ́ sàrí tó dá. Ẹ̀jẹ̀ ni tó sùn pé sàrí tó dá. ẹjẹ́ ní tó sùn pẹ́ sàrí tó dá o. Ẹ̀jẹ̀ ni tó sùn pé sàrí tó dá. ọlọ́kà òròkà kò níyan gúnyán. Ẹ̀jẹ̀ ni tó sùn pé sàrí tó dá. ọlọ́kà òròkà kò níyan gúnyán. Ẹ̀jẹ̀ ni tó sùn pé sàrí tó dá. kẹlẹ́bà ó tẹ̀bà kò ní sẹ́mu òró. Ẹ̀jẹ̀ ni tó sùn pé sàrí tó dá. kẹlẹ́bà ó tẹ̀bà kò ní sẹ́mu òró. Ẹ̀jẹ̀ ni tó sùn pé sàrí tó dá. alásùnbọ̀rọ̀ yí ẹ dìde nílẹ̀. Alásùnbọ̀rọ̀
fìlà. alásùnbọ̀rọ̀ jí ẹ dìde nílẹ̀. bẹ́ẹ̀ bá yan ná fìlà tán ẹ bàtà sùbíyù o. alásùnbọ̀rọ̀ jí ẹ dìde nílẹ̀. kí ẹ ké pọ̀ lọ́hùn lóru Ramadana o. alásùnbọ̀rọ̀ jí ẹ dìde nílẹ̀. oṣù gbígbàdúrà ní tètè tẹra mọ́. alásùnbọ̀rọ̀ jí ẹ dìde nílẹ̀. kí kálukú lọ jẹun súnámù ọmọ. ẹ dìde nílẹ̀ kẹ́ẹ̀gbà ládàá. kí kálukú lọ jẹun súnámù ọmọ. ẹ dìde nílẹ̀ kẹ́ẹ̀gbà ládàá. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. 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 ládá tí ń bẹ nínú oṣù Ramadana. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. ládá tí ń bẹ nínú oṣù Ramadana. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. ládá tí ń bẹ nínú oṣù Ramadana. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. máa ṣe sàrà fáwọn aláìní. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. jẹ́ kí tọrẹ àánú pọ̀ nínú oṣù yìí. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. jẹ́ kí iṣẹ́ rere pọ̀ nínú oṣù yìí. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. jẹ́ kí iṣẹ́ rere pọ̀ nínú oṣù yìí. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. torí ládá pọ̀ nínú oṣù Ramadana o. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. ìbùkún bẹ nínú oṣù Ramadana o. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. àforíjì ń bẹ nínú oṣù Ramadana o. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. àpọ́nlé bẹ nínú oṣù Ramadana o. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. àpọ́nlé bẹ nínú oṣù Ramadana o. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. ìtúsílẹ̀ ń bẹ nínú oṣù Ramadana. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. ìtúsílẹ̀ ń bẹ nínú oṣù Ramadana. má jẹ́ kórè fò ẹ́ o ọ̀rẹ́ wa. ọdún àyàbò ọdún àyàbò. ọdún àyàbò ọdún àyàbò. fún gbogbo àwa múmìnì. ọdún àyàbò. fún gbogbo àwa múmìnì. ọdún àyàbò. fún gbogbo àwa múmìnà. ọdún àyàbò. fún gbogbo àwa múmìnà. ọdún àyàbò. àsọdúnmọ́dún ọdún àyàbò. àsọdúnmọ́dún o. ọdún àyàbò. àsosùmọ́sù ọdún àyàbò. ìtúnu àwẹ̀ yìí. ọdún àyàbò. ọdún àyà ọdún àyàbò. ọdún àyà ọdún àyàbò. ìtúnu àwẹ̀ yìí o. ọdún àyàbò. ìtúnu àwẹ̀ yìí o. ọdún àyàbò. ìtúnu àwẹ̀ yìí o. ọdún àyàbò. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadana ti dé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa. a ó ṣọpọ̀rẹ́ o. ẹ máa yọ̀ kẹ́ máa jó. ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa. a ó ṣọpọ̀rẹ́ o. mùsùlùmí ẹ̀yọ̀ o. mo ní mùsùlùmọ́ ẹ̀yọ̀ Ramadana wọlé. Ramadana wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa. ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa. a ó ṣọpọ̀rẹ́ o. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadana wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa. a ó ṣọpọ̀rẹ́ o. Ramadana tún wọ̀lú. Ramadana tún wọ̀lú. oṣù àpọ́nlé ti dé àwa tí retí rẹ̀ máa wọlé maraba. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadana wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa. a ó ṣọpọ̀rẹ́ o. Ramadana tún wọ̀lú. Ramadana tún wọ̀lú. oṣù àpọ́nlé ti dé wọ́n tí retí rẹ̀ máa wọlé maraba. mùsùlùmí ẹ̀yọ̀ Ramadana wọlé ọpẹ́ ní kó ṣojú ẹ̀mí wa. a ó ṣọpọ̀rẹ́ o.